أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé kẹ́ ọlọ́run la ọlọ́run orí ajẹ́njẹ́ tó ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam, kíkẹ́ ọlọ́run máa bá wọn aráalé ànábì, kẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run kó tó máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín. tó mo fẹ́ ṣe program yìí báyìí mo wá wò pé kí n kúkú wọnú ilé lọ ibi tí fẹ́ jókòó sí ẹ̀tẹ̀lẹ̀ mo yẹ tẹ live ibì kan ibẹ̀ ìbò wa ó dà pé mo rí pariwo máa wọ inú ẹ̀ jẹ́ ń wọ inú kí n lọ ṣe anyway ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa àkíyìn dáadáa máa ráyè nà yẹ dáadáa nù lé ju kì í ṣe ní ìta torí pé nígbà mi máa ń wà ayé máa ń wà kò kí ń sọ̀rọ̀, nígbà mi máa ń wà ọ̀rọ̀ máa ń wà kò kí ń sáyè. ẹ bá wa ṣíà prógrámù yìí Al-Mubaraku mo gbé pè tó ṣe Kilode tí ẹ pé irọ́ ti balẹ̀ ayé ẹ̀ jẹ́ ohun tó ṣe tó dẹ̀ mọ̀ pé ó sọ wo fún wọn tó fẹ́ wá kí mi hòtẹ́ẹ̀lì tí mo wà rí ibi tí mo wà rí àárọ̀ mọ̀rẹ́ lẹ́yìn mi fẹ́yìn tẹ́lẹ̀ fẹ́ wá alámọ̀ àárọ̀ mọ̀rẹ́ hòtẹ́ẹ̀lì mi rẹ̀ ń bí bọ́tà nu àárọ̀ kò wọ inú hòtẹ́ẹ̀lì ní ibi tí mo wà nìyẹn fún wọn tó fẹ́ wá kí mi o má dá àwọn ẹlẹ́nu wèrè lóhùn o tọ́ ní ilé àwọn fáyìn ilé àwọn ṣe kinní kan ibi táwa ti ń jayé ti wà ní ilé ọlọ́run làwa ti ń jayé ṣùgbọ́n béèrè wò lọ́wọ́ àwọn tó kó yín wá wá sọ fún ẹ pé ibi tó wà yẹn ẹni tí ò bá ṣiṣẹ́ débẹ̀ ó lè débẹ̀ owó ṣe ṣáàrin pé bẹ́ẹ̀ ló mọ̀ ń wọ̀ lọ tó ò bá ṣiṣẹ́ débẹ̀ ó lè wọ́ bẹ̀ ó máa ṣiṣẹ́ débẹ̀ ni ọlọ́jà sórí rẹ̀ kò ń ṣàyè hòtẹ́ẹ̀lì ìwọ tó ń swagger face máa blọọkì ẹ̀ mo ń bọ̀ àbí ìwọ tó ń bèbú ní kan navigator mo rí yín bẹ́ẹ̀ dúró rè mo rí yín bẹ́ẹ̀ dúró rè mo ń bọ̀ jẹ́ ẹ̀kọ́ yẹn kí n wọlé sínú tí bá ti dénú yàrá màá ráyè kẹ́ lójú ilé oúnjẹ hòtẹ́ẹ̀lì Sara Monsur kò ń ṣe ti Yabalash kò ń ṣe ti Biladin irọ́ arọ́mù lélẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tiẹ̀ ìwọ náà rí pé kò ń ṣeré kò kí ń ṣeré o kò ń ṣeré owó uber ò ká ilé owó uber ò ká gbogbo ẹni mo fi sọ owó uber ò ká ilé kò ká anyway èwo ló dáhùn lift ọlọ́njọ́ má ṣe ìṣíjú ọ̀nà wà Al-Mubaraku mo fẹ́ kẹ ọ̀rọ̀ ẹ lójú díẹ̀ kí obìnrin rí pé lórí ibú ni ó kàn ń ṣépè lórí irọ́ ni pé ó kàn ń ṣépè lórí irọ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn rí pé ó ní irọ́ ni ẹ but Malam Yusuf ń bọ̀ ń ta o wọ́n máa pí àwọn ọ́díò ọ̀rọ̀ tó sọ ń pa Jamiu Ajagunwa olórí ìjọ àwọn ajaja ó pọ̀ gan ó pọ̀ tó máa dálẹ̀ fún ẹ̀ wá rí ó pọ̀ tí Malam Yusuf máa dálẹ̀ fún ẹ o ó pọ̀ o kí ni ìjẹ́ ìtọ́nà sójú ara mi ó pọ̀ tí Malam Yusuf máa dálẹ̀ fún ẹ o ó ti gbọ́ ẹ̀yin jẹ́ ẹ̀wùrẹ́ táwọn ní Saudi Arabia ẹ ti gbọ́ bí tí mo wà mi ò hide mi ò fọ́ fún yàrá yàrá yìí hòtẹ́ẹ̀lì tí mo wà ni mo ti fọ̀ yín yẹn tó ti inú lift ni mo wà mo ń lọ sókè mo ń lọ lẹ́nu yàrá bẹ̀ nìyẹn ṣé o ti gbọ́ bí tí mo wà eléyìí ní 419 why you dey block orí ẹ̀ burú ni how are you. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ṣé o rí pé
ilé ò ń ṣe hòtẹ́ẹ̀lì ṣeré-ṣeré ilé tó pálọ̀ lélẹ̀ tó tẹ́dé ò lè ó tó bẹ́ẹ̀ pálọ̀ lélẹ̀ ó ní pálọ̀ ó kí ni mo ṣe olùkọ́ ní pálọ̀ súùtù lélẹ̀ súùtù fáwọn ẹni tó bá dáa fún náà máa ń gbarú ẹ̀ má jò dùn ẹ̀ wàá ṣiṣẹ́ débẹ̀ ni mo yìí ń bọ̀ yà á lélẹ̀ èmi nìkan mo ń jayé mi ń bẹ̀ tí ló bá ń bí ẹ kó máa bí ẹ wàhálà àti ẹ nìyẹn kò kàn èmi ó pín nìyẹn owó tó máa fi ṣoríire owó tó máa fi ṣoríire ló máa fi gbélé tó máa fi ṣoríire. òun náà fi gba ilé ṣé o ti gbọ́. ẹni tó ń pè mí yẹn ò mọ̀ pé mo wà lórí program mo dẹ̀ máa gbé onítọ̀hún padà. jẹ́ ìmú kíní náà tó gbà ìwọ tó ń bẹ́ẹ̀ bú yẹn mọ̀. ìwọ tó ń bú mi yẹn mò ń bọ̀ abẹ́ o mi ì tí ì rí tí ẹ rò ni o. sori ìwọ tó ń bú mi yẹn mo yìí ń bọ̀ abẹ́ máa bú mi lọ o mò ń bọ̀. Al-Mubaraku wáyé ẹ bó ṣe bàjẹ́. ṣé kìíní yóò láò dáadáa ni. Al-Mubaraku mò ń bọ̀ mo fẹ́ kẹ́ lójú fún ẹ dáadáa kó rí pé ayé ẹ ti bàjẹ́ wà ló bá. kìíní log out. Saheed Al-Mubaraku lára àwọn ajájá mi Adegunwa lórí ìjọ àwọn ajájá ni kò kàn ní làákàyè lórí ni orí ẹ̀ ti dàrú. Al-Mubaraku bọ́ síbí kó wá gbọ́ torí ẹ̀ ó ti gbọ́. Al-Mubaraku mo ti ẹ̀ gbọ́jà mi tó náà ṣe ẹnu bí ẹnu ọ̀dọ̀ yọ̀nsìn ló ń ṣe fídíò bóyá lé 3 hours àbí èlò ní how many hours ago ló ṣe wèrè tó ṣe. Al-Mubaraku wá gbọ́ torí ẹ̀ náà kí n tó lọ bí tí mò ń lọ. Saheed Al-Mubaraku mò ń bọ̀ wá gbọ́ torí ẹ̀ wáì tó ń ṣépè tí ẹ pé èpè tó máa mú ẹ wáì tó ń ṣépè tó máa mú ẹ wáì tó dẹ̀ mọ̀ pé ó ṣe kinní yẹn wáì tẹ́ pé ó bìlífù pé síkírìtì ẹ wà lọ́wọ́ àwọn èèyàn pé ẹ bá wa ṣe program yẹn ìyàwó ẹ̀yin bàbá wa wáì tó ń ṣépè lórí irọ́ Al-Mubaraku síkírìtì ẹ wà lọ́wọ́ Al-Mubaraku wáì tó ń ṣépè wáì tó ń ṣépè tó dẹ̀ mọ̀ àjẹmùbù kìíní tí mo ṣe wáì tó ń ṣépè lórí irọ́ Al-Mubaraku tó lè jẹ́ pé subhanallah gbogbo òṣì tó ṣe gbogbo síkírìtì ẹ̀yẹn wà lẹ̀ wáì jẹ́ pé wọ́n á ń ṣépè lórí ẹ̀ ó dẹ̀ ń ṣépè wọ́n wá ní o búra ìwọ náà máa búra o wá ń ṣépè fún Malam Yusuf Malam Yusuf tó ń ṣépè fún kọ́ ni problem o ń ṣépè lera ẹ̀ torí ò ṣépè lè Malam Yusuf mo máa play ọ̀rọ̀ ẹ̀ but táwọn èèyàn bá rí bóyá ń ṣépè yẹn tó ń búra àbí tó ń búra ló máa pè bísímillah wọ́n á rò pé Al-Mubaraku o Saheed Al-Mubaraku o pé ẹni ó wà máa zoom pé ẹni ọlọ́run ni o kò sọ̀rọ̀ Jamiu Adegunwa lẹ́yìn mọ̀ ń bọ̀ máa lámọ̀ ẹ̀mọ́ ẹ̀ ti sọ̀rọ̀ máa play kìíní ẹ̀sìn àwọn èèyàn máa rò pé Al-Mubaraku yìí ẹni ọlọ́run ni o pé kò dalẹ̀ Jamiu lẹ́yìn bá ọ̀dàlẹ̀ burúkú olóṣì ìwọ tó ń bu wa gbogbo wọ́n tẹ́ bu wa máa block gbogbo yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní má wọ̀rí mo ti ń block gbogbo yín bọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin wèrè yẹn
ṣé o mọ̀ pé ìwọ tó ń wò pé Saheed Shittu wá ń show off pé mo gbọ́dọ̀ show yín kẹrin pé Ọlọ́run ṣoore fún mi ni àbórí yín burú ẹ̀yin wèrè kó bá lè dùn àwọn bá kó bá lè dùn yín ní pé gbogbo assistance sí wa òṣìṣẹ́ ni páyé wa dá páyé mi dá ni àbórí yín burú bọ́lọ́hun kẹ́ mi pé gbogbo oògùn tẹ́ ń sà sí mi ò jẹ́ Ọlọ́run ṣoore fún mi ni mo ṣe ń fi wọ̀nyí pé oore tọ́lọ́run ṣe rèé àbórí yín dàrú ni o gbọ́dọ̀ rí bọ́lọ́hun ṣoore fún mi èmi tí mo ń pè pé ẹ má ṣẹbọ ẹ má ṣoògùn ẹ má wọ ẹṣẹ àwúre ẹ má ṣoògùn tajà tó bá dúró tọ Ọlọ́run á tú ẹ mo gbọ́dọ̀ fi wọ̀n pọ́lọ́hun ṣoore fún mi ààrẹ ṣoògùn ara ẹ nìyẹn tó bá mọ̀ tó bá ńlá káyè lórí torí ẹ ti dàrú mo gbọ́dọ̀ fi wọn ayé pé yes oore tọ́lọ́hun ṣe rèé àwọn òde jóògùn àwọ̀ ẹṣẹ àwúre àwọ̀ ẹṣẹ tajà tọ́lọ́hun tó ṣoore fún wa dandan ni o gbọ́dọ̀ fi wọn ayé torí pé táwọn fi ń parọ́ ni pé o gbọ́dọ̀ wọ ẹṣẹ kó tó da fún ẹ o gbọ́dọ̀ wọ ẹṣẹ àwúre kó tó da fún ẹ no àwọn wa ń jẹ́ kó yé àwọn èèyàn pé irọ́ ni kò dìgbà tó bá wọ ẹṣẹ àwúre kó tó da fún ẹ kò dìgbà tó bá wọ ẹṣẹ ìtajà kó tó da fún ẹ gbogbo àwọn tó ń wọ ẹṣẹ ìtajà kò lówó ẹ láti fi gbà bí lọ́wọ́ ẹṣẹ ìtajà ẹ kó wá gbà bí wọn bí ìyá ẹ rè ìyá tó bí ẹ wọn bèrè ìyá tó bí ẹ wọn bèrè gbogbo ẹnu mo fi sọ kó wọ ẹṣẹ àwúre kó wọ ẹṣẹ ìtajà ò tó bẹ ò ní gbélé wàá rò lẹ́mẹ̀ 1,000 kó tó gbówó ẹ lẹ̀ wàá rò lẹ́mẹ̀ 1,000 kó tó gbé owó ẹ lẹ̀ àwọ̀ ẹṣẹ àwúre àwọ̀ ẹṣẹ ìtajà àjọgùn àfi bísí láì dípò ọ̀fọ̀ wáyé táwa mọ̀kánù àlá lọ àbí kí ló máa pè sọlá bá wa lọ máa sọ fún rẹ kò dìgbà tó bá wọ ẹṣẹ àwúre kó tó dà fún ẹ tá fi mú ẹ nìyẹn tó o bá ní làákàyè torí ẹ bá ti dàrú ìtumọ̀ ẹ nìyẹn pé wo re tọ́lọ́run ṣe o kò dìgbà tó bá jóògùn o kò dìgbà tó bá wọ ẹṣẹ o kò dìgbà tó bá lọ gbà òun túlò lọ́wọ́ àwọn olórí burúkú wèrè yìí tọ́pọ̀lá wọn láàfáà olórí burúkú yìí o ìtumọ̀ ẹ nìyẹn àbọ̀mọ̀ o rò pé mo ń ṣó wà fún pé kó rí pé kíní kan irọ́ ìyẹn kọ́ kó bá lè rí pé kò dìgbà tó bá ṣóògùn kó tó dáa fún ẹni ìtumọ̀ eléyìí rí ẹ dàrú ìtumọ̀ ẹ gangan nìyẹn tó bá wá rí mi pé mo wà ní business class mo post kó rí pé tó o bá wọ ẹṣẹ àwúre ó máa dáa fún ẹ tó o bá wọ ẹṣẹ ìtajà ó máa dáa fún ẹ ìtumọ̀ ẹ nìyẹn kò yí ẹ ìtumọ̀ ẹ nìyẹn ṣé ti wá tó o bá mọ̀ túmọ̀ tí mò ń ṣe ìtumọ̀ ẹ̀ gangan nìyẹn kó bá lè rí pé kò nígbà tó bá ṣoògùn kó tó dáa fún ẹ kò nígbà tó bá ṣẹ́ṣó kó tó dáa fún ẹ kò nígbà tó bá wọ ẹṣẹ kó tó dáa fún ẹ ìtumọ̀ tèmi ń ṣe nìyẹn tí wọ́n bá wá ń gbọ́ síbòmíì wàhálà àti ilé ayé yàrá ìyá ẹ òun nìyẹn kò kọ́ mi ṣé ti gbọ́ kò kọ́ èmi bẹ̀ wo láti inú àárọ̀ bọ́ sínú hòtẹ́ẹ̀lì láyé ńlá lọ́jà ṣoríire torí pé bèèlọ àwọn tó máa ń kó yín wá sí tó ń gbé lọ sí kí náà porúkọ ẹ̀ wọ́n á sọ fún ẹ pé ibi tó wà yẹn tó o bá ṣiṣẹ́ débẹ̀ o ò lè wọbẹ̀ o iṣẹ́ yẹn o máa jẹ gbèsè olówó ìjọ tí o bá lájẹṣẹ́kù kò tó bẹ́ẹ̀ láti wọ inú kíní ìgbóná kò tó bẹ́ẹ̀ olówó ìjọ tí o bá lájẹṣẹ́kù kò tó bẹ́ẹ̀ láti gbàbí now ọṣẹ àwúre kọ́lá wẹ̀ kọ́lọ́n tó ṣe rú oore ìfáwọ̀ bísímílà ọṣẹ ìtajà wo la wẹ̀ kó tó dáa fún wa báyìí ọlọ́run má dáwọ́ kẹ́ẹ̀dú o oore tí mo ń tọ́ ọlọ́run ọlọ́njọ́ má ṣe gbá o mo tún wá bísíǹsì mi kan mo process ọlọ́njọ́ má ṣe dò bọ́ sí ọlọ́njọ́ ẹ̀yin yàwó ẹ̀yin bàbá wa ẹ bá mi ṣàmì wìtìtì ẹ ṣàmì wìtìwìtì ọlọ́njọ́ má ṣe dorí bẹ́ẹ̀ ìtìwọ́ náà ń tọrọ ọlọ́run má ṣe gbá o ọlọ́mọṣẹ́ gbá o ohun tí gbogbo wa ń tọrọ kọ́lọ́ ọbàjọ́ máṣá ìṣe fún gbogbo wa ọ̀làlá haúlà wàlá quwwata illa billahi ìlàlẹ́ ìlàsùn tó ibi tí mo ń bá ọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ Malam Yusuf ṣe rí ọkùnrin tó ń pè ní Al-Mubaraku ó ṣe ìyàláyà ẹ̀pẹ̀ fún Malam Yusuf kí ni Malam Yusuf ṣe torí pé Malam Yusuf sọ wọ́n kàn lọ́ra jẹ ọ̀rọ̀ ẹ̀ wọ́n jẹ mọ́sà ọ̀rọ̀ ẹ̀ létí kàn tọwọ́ bọ̀ o Malam Yusuf ò tọwọ́ bọ̀ o Malam Yusuf ò dẹ̀ plan láti tọwọ́ bọ̀ ní ọ̀rọ̀ ẹ̀ wọ́n ra jẹmọ́sà ọ̀rọ̀ ẹ̀ létí ẹ wá wo ohun tí Al-Mubaraku ṣe ó wá ń ṣe pẹ̀lẹ́ Malam Yusuf òun gangan dẹ̀ ló ń parọ́ wà láìta láì òpùrọ̀ ayérayé ó dẹ̀ ṣe kíní yẹn torí pé ó fẹ́ fi kó payà sí Malam Yusuf lẹ́mìí kó má bàa sọ̀rọ̀ kò fẹ́ kó sọ̀rọ̀ ní o
kò fẹ́ kí mara Yusuf sọ̀rọ̀ ni o ó fẹ́ kó pa sun lẹ́mi pé kó dákẹ́ ẹ jẹ́ ká gbọ́ kíní yẹn mọ́ bọ̀ ẹ jẹ́ n play kí gbogbo wa gbọ́ ó sọ̀rọ̀ yẹn but àwọn ẹlòmíà wò pé Al-Mubaraku wòlíì Ọlọ́run ni o wòlíì Ọlọ́run ni rọ́ mo play mo post ẹ sórí serious ẹ jẹ́ ká play bismillah. Warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Yusuf Adegunwa. Mo jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ àti ààrẹ fún Academy of Islamic Propagation. Eléyìí kọ́ ni mo kọ́kọ́. Nigeria. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam. I'm down. Ẹ dákun, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí láti ẹnu àfáà Al-Mubaraku tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Al-Mubaraku. Bẹ́ẹ̀ni. Mo wá fẹ́ kí àwọn èèyàn mo fẹ́ rán yín sí Yusuf Adépọ̀jù. Ẹni tó sọ̀rọ̀ ni. Màá sì fẹ́ kẹ́ ẹ wo irọ́ tó pa mẹ́mi. Màdásù kò parọ́ mú ẹ tó. Torí pé àkọ́kọ́ ni pé kò sí tó kẹ̀mí pẹ̀lú ọ̀rọ̀ captain. Tó mi ìwọ. ò sì rí ibi tọ́rọ̀ captain ti kẹ̀mí. Ó dẹ̀ sọ̀rọ̀ captain rí ní sùúrù. Ó sọ̀rọ̀ captain rí ló sọ yẹn tó sọ yẹn pé ó sọ̀rọ̀ captain rí ó sọ́rí. Ẹ̀rí ẹ̀ wà bó ṣe sọ̀rọ̀ captain gbogbo ẹ̀ wà lẹ̀ ọmọ abẹ́ kó jáde kò tí yà ṣe sùúrù. Àwọn tí Yusuf Adépọ̀jù ń ṣe yìí ó ń fi hàn wípé Yusuf ò ṣe dá wà nítorí tọ́lọ́run. Ó dẹ̀ challenge. Yusuf ń ṣe dá wà nítorí ọ̀fun ni. Pé nítorí tọ́lọ́run ni kò lè rí báyìí. Mo fẹ́ kẹ́ ẹ bá mi play ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ oníwákà ẹ̀mí ẹ̀ wò wọ́n ọ̀rọ̀ oníwákà. Yé parọ́ má ló wò wọ́n ó máa ń wo gbogbo everybody including èmi tí mo kéré yìí ó máa ń wo mi yé parọ́ ẹ wo kí n wo ta ni kí ló fẹ́ fi kún tó bá wò ní sùúrù Al-Mubaraku kí ló fẹ́ fi kún tó bá wò wá kí ló fẹ́ fi kún èmi ò wò wọ́n wò ní wọ́ kí ló fẹ́ fi kún wàláì bí rọ́bìlì kábà ó tó bẹ́ẹ̀ kó máa wò kọ́tà ń ṣe ó dẹ̀ ń parọ́ pé òun wo ta ni gbó máa gbọ́rọ̀ ẹ lọ. wọ́n á lo 16 seconds láti fi mú tèmi sí káàdì àwọn ìrà lórí irọ́ tí ó kẹ́ mi torí pé tí n bá sọ ọ̀rọ̀ tí mo fẹ́ wí. Èwo ló ń dún. ó ṣeé ṣe kí èèyàn lọ ọ̀dọ̀ Ọlọ́run lọ́la káyé wa máa sọ wípé máa burú tóun náà ṣe é lẹ̀ kó tó kú ẹ dákun ẹ bá ń pilẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi wò ó kẹ́yìn náà wò pé ṣé ọmọlúwàbí lárákùnrin yìí ṣe dá ilé lé. Ṣé fídíò náà ló ń dún báyìí ni mo ń bọ̀ mo sún mọ́ wájú ni mo ń bọ̀. Ọ̀rọ̀ tí mo sọ ẹ máa gbọ́ mo sún mọ́ wájú ayé máa play ibi tó ṣe ṣe pé. nígbà tí mo advice Jamiu Adegunwa. Mo wá pàkíyèsí ẹ̀ wípé àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn èèyàn ń fún nímọ̀ràn kò gbọ́ bẹ́ẹ̀ làwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀ náà lẹ́yìn. Bẹ́ẹ̀ni. Mo wá ní àwọn Al-Mubaraku tí wọ́n ń tẹ̀lé ẹ lọ gbọ́ ohun tí wọ́n ń sọ lẹ́yìn ẹ̀. Tòótọ́ ni Al-Mubaraku ní málàmọ́ ẹni sùúrù Al-Mubaraku ó kì í sọ̀rọ̀ Jamiu Ajagunwa lẹ́yìn ó ń sọ ó kì í sọ Jamiu tó bá gbé gbogbo ọ̀rọ̀ tí Al-Mubaraku ń sọ lẹ́yìn jáde wòrí àfẹ́ yìí tó ń fẹnu bà ẹ́ jẹ́ wàá gbọ́ má wọrí. Débi pé nígbà tó sọ pé ànábì Ádámọ̀ kì í ṣe ànábì Ọlọ́run ó sọ débẹ̀ débi pé gbà tó sọ̀rọ̀ ànábì Ádámọ̀ débi ajá jíjẹ gbogbo ẹ̀ ló fojú wẹ̀ pé òṣì ló ń ṣe pórí ẹ̀ ti yí ọmọ pé ó lè má sọ directly metaphorical orí ẹ̀ ti yí máàlámù ẹni sùúrù ó lè má mean ẹ̀ directly but metaphorical orí ẹ̀ ti yí Jamiu débi pé òun gan fẹ́ sá fún ẹ láti má wà bẹ́ẹ̀ ṣe mọ́ lórí platform wèrè ẹ pé orí bọ̀bọ̀ yìí ti yí pátápátá ó ti ń ọ̀sìnwín ènìyàn gbọ́n tó wí. Ọ̀rọ̀ tí mo sọ leléyìí o mi ò attack Al-Mubaraku o. Bẹ́ẹ̀ ni. Tí í ṣe àfa Saheed. Al-Mubaraku. Mi ò dẹ̀ sọ wípé ọ̀rọ̀ tó sọ ní. Bẹ́ẹ̀ ni. Yálà ó dáa ni àbí ò dáa. Kí ni wọ́n wí? Èèyàn kan sọ pé Saheed you are just doing what? Mọ̀ àbí ó jẹ́ ìbanilórúkọ jẹ́. Mi ò sọ pé ọ̀rọ̀ tó sọ ní just big statement. Àwọn Al-Mubaraku tí wọ́n ń tẹ̀lé lọ́gbọ́n tí wọ́n ń sọ lẹ́yìn ẹ̀. I won't expose that. Kódà mi ò ṣetán láti sọ ọ̀rọ̀ náà jáde síta as at the time tí mo ń ṣe episode 5 tó sì clear sí gbogbo ayé.
àmọ́ lẹ́yìn tí mo sọ ilé wọ́n dá ọ̀rọ̀ yìí yọ. Al-Mubaraku bẹ̀rẹ̀ láti fi ọ̀rọ̀ yìí ṣe ẹ̀rí wípé èmi o àwọn nǹkan báyìí ni mo jẹ́. Kí n má wàá waste time wa, ẹ máa wo àwọn conclusion tí Al-Mubaraku sọ nípa mi. Ó ní Yusuf Adépọ̀jù pa irọ́ mọ́ mi. Àkọ́kọ́. Number 2, Yusuf Adépọ̀jù ṣe dáwà nítorí Ọlọ́run. Number 3, Yusuf ń ṣe dáwà nítorí ọ̀fun ni. Torí jíjẹ. That is nítorí nǹkan tí mo fẹ́ jẹ. La ilaha illallah. Number 4, Yusuf Adépọ̀jù jẹ́ òpùrọ́. Nígbà tó wá máa wá ṣe pabambarì, ó ní ẹ wo Yusuf Adépọ̀jù haza rọ́jòlè ṣàìtàn. Ó ní Yusuf Adépọ̀jù olóògbé èṣù ni, olóògbé ṣàìtàn ni. Lẹ́nu Al-Mubaraku. Ó tún tẹ̀síwájú, ó ní Yusuf kì í ṣe ẹni Ọlọ́run. Ó tún sọ. Allahu Akbar. Ẹ máa gbọ́ lọ. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ gbọ́ bóyá rọ ni mo pa mọ́ Al-Mubaraku. Ẹ gbọ́ síwájú. Awalan, ẹ̀gbọ́n tí Yusuf sọ. Ẹ bá ń bi Malam Yusuf léèrè pé kí ni ọ̀rọ̀ Al-Mubaraku ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ captain tó bá ní làákàyè. So sorry. Tẹ́ẹ̀fì mọ̀ pé hadha rajulun shaytan, ẹ gbé fọ́tò yẹn síbẹ̀. Hadha rajulun shaytan. Al-Mubaraku yìí shaytanul insi ni, ògbólógbò shaytan ni. Torí pé tí èyí bá ṣe shaytan, ọ̀rọ̀ wa àtàdégúnwà kí ló fi kàn mí. Okùn ẹ̀ o máa ń sọ lẹ́yìn yé parọ́ jàre o máa ń sọ lẹ́yìn o máa ń blame. Okùn ẹ̀ ọ̀rọ̀ captain kùn ẹ̀ ọ̀rọ̀ Mala Yusuf àti Mala Yusuf àti Jamiu o máa ń sọ lẹ́yìn o máa ń sọ lẹ́yìn o hate Mala Yusuf tó tọ̀ o like Mala Yusuf kò ṣe pé o like Mala Yusuf o like Mala Yusuf but o máa ń sọ lẹ́yìn o máa ń bú Jamiu lẹ́yìn pé òṣì ló ń ṣe bọ́ọ̀tà kò ṣe pé rọ́ọ̀nì orí ẹ̀ dàrú. Ẹ̀dẹ̀ máa sọ Al-Qur'ani ní fala'natullahi 'ala al-kadhibin. Ìwọ gangan ni Inú Ọlọ́run kó máa bá òkú. Sọ́ìbù Kasab àbíkẹ́ la máa pè é. Ṣé Sọ́ìbù Kasab la máa pè é ní ká? Ẹ̀yin àfọ oníkéwu ẹ bá mi tu. Ṣé Sọ́ìbù Kasab la máa pè ọ́ ni? Sọ́ìbù Kasabi náà àbíkẹ́. Ìwọ gangan lolólùfẹ́ ẹ̀rọ. Ìwọ gangan lolólùfẹ́ ẹ̀rọ tó tún ń ṣépè lórí irọ́. Ẹ bó ṣe ń ṣe tó ń ṣẹnu bí ẹnu wèrè tó máa wẹ́ná ọ̀rọ̀ ẹ̀ ò gbọ́dọ̀ jọ mí lójú. Tí gbogbo yín bá ṣe wà láìta láì tẹ́ bá fi Kùránì búra mi ò ń gbà yín bọ́ ṣe pé kí parun báyàwó ẹ̀ kó bọ́mọ ẹ̀. Inú mi wá dùn pé wá gbéyàwó ẹ̀ ó gbọ́mọ ẹ̀ ṣépè lórí ọ̀rọ̀ Mala Yusuf. Tí Mala Yusuf dẹ̀ máa wọ́n ti táìmù ẹ pé kó bọ́ọ̀tà kó ṣe pé táwọn sọ kò rí bẹ́ẹ̀ káwọn wá gbé táwọn jáde. Mala Yusuf máa wá play wọ́n á gbé àwọn proof jáde. Orí àfẹ́ yí lálẹ́ yìí àbílẹ̀ ní àbọ́lá mi mọ́jọ́ tó fẹ́ ṣe wà á máa sínwín tó bá ń play ẹ̀ báyìí ni wà á rí mò ń bọ̀ ṣé àkọ́kọ́ gbọ́ná. Ìwà Adépọ̀jù rẹ o. Ó lè máa dára káyé tiẹ̀ láàmú pé kò fi respect sí. Ọjọ́ orí tí ojú tèmi lọ. Mi ò ṣe bẹ́ẹ̀ o lè rí pé mi kéré. Lillahi alhamd. Àmọ́ Yusuf ti súnmọ́ 50. Irú ẹ̀kọ́ ló yẹ kó máa ṣe wérewère bú òbúkọ. Wérewère bí òbúkọ. Ṣé ẹ̀yin náà wò bí irúgbẹ́ náà ṣe dàbí òbúkọ kí n tẹ̀mí. Alfa wa ó ní. Ẹni sùúrù ṣé gbogbo adarírùngbọ̀n sí àti dòbúkọ. Èèyàn tẹ̀lé súnà Ànábì Muhammad. Ìwọ ṣe pé irùngbọ̀n ẹ̀ dàbí òbúkọ. Irùngbọ̀n ti wọ tabaníkà wò dáadáa ẹ̀yin ẹjọ́ tó Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní fọ́tò Al-Mubaraku àfa àbórabóra ẹ bá mi mú àfa àpọ́nbẹ́pọ̀ rẹ ẹ bá sẹ́ni fọ́tò wèrè yẹn mo fẹ́ fi wọn yé kọ́ rí ojú ẹ̀ dáadáa. Ó bọ́ nígbà tí ájì tóun àti Jamiu jọ lọ ta pàdé ń bẹ̀ òun tóun pe Mala Yusuf ní pé Mala Yusuf dàbí irùngbọ̀n dàbí irùngbọ̀n òun dàbí abẹ́sẹ̀ awo ó dàbí àwọn abẹ́sẹ̀ awo bí aláwo bí abẹ́sẹ̀ awo bẹ́ẹ̀ ló ṣe rí ó tún wá ti bóra kọjá àyè tó rí jákujáku ìgbà tó wá bá tẹ́bá rẹ̀ bó ṣe rí orí wòròwò orí wúruwúru ni bóyá wà ń bóra ní òwèrè oníranù ń ṣe wérewère bí òbú. ó bóra ní o oníranù àbá bórabóra tó bá tẹ̀ ní tí bá pẹ̀lú àfa bórabóra ó fi jọ mùdírù mọ́ríkàsì tó pé Al-Mọ́ríkàsà òun náà bóra ó bóra bàjẹ́ ẹ bá mi wá fọ́tò Al-Mubaraku mo fẹ́ sún ẹ gbogbo èèyàn rí bóyá rí dàbí ọmọ àlè. Allahu Akbar.
nígbà tí àáfàá Al-Mubaraku tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ó wá ń ṣe àwọn ìbéèrè kan àwọn ìbéèrè náà ni ṣé ọmọlúàbí ni Yusuf Adépọ̀jù ṣé dááyí ni Yusuf Adépọ̀jù nítorí pé èèyàn ò lè máa hùwà báyìí kó jẹ́ èèyàn gidi lọ́dọ̀ Ọlọ́run. ohun tó sọ nìyẹn. kódà ó jẹ́ ká mọ̀ pé bí Yusufu ò bá ní làákàyè ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn sẹ́yìn náà ò ní làákàyè. ó challenge làákàyè àwa náà tá à ń tẹ̀lé Mala Yusuf torí pé follower Mala Yusuf làwa náà ó wá challenge làákàyè wa pé sẹ́yìn tí Mala Yusuf ò bá tẹ̀lé làákàyè sẹ́yìn wèrè tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn gan ní làákàyè n tó sọ nìyẹn o n tó sọ nìyẹn o ara tó bí tèmi ń ṣe rèé o tó ti gbọ́ n tó sọ nìyẹn o ó ti Mala Yusuf ò bá ní làákàyè sáwọn tá à ń tẹ̀lé wọn náà ní làákàyè lórí n tó sọ nìyẹn ok èmi náà ṣe bọ́ta fún ẹ. Islam rí àbí súnà mo wá ń sọ fún Malam Yusufu. kẹ́líbọ̀dì máa pè fóònù mi ẹ sẹ́ndì ẹ má ẹ̀yin tẹ́ máa ń wà ní orí program mo fọlọ́ ń bẹ̀ yín ẹ má máa pè ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ni kò dá náà mo ti máa ń sọ fún yín kẹ́ ẹ má máa pè kò dá ẹ má máa pè mo ti complain fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń wo program wa pé ẹ yé máa pè tí bá ti ṣe program lọ́wọ́ ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ni mi ò láìkí kí wọ́n máa pè tí bá ti ṣe ó máa affect the message ni kò dáná ó àfẹ́ ti kí ni ta máa ń ṣe ẹ jẹ́ kí n blọ́ọ̀kì kọ́ọ̀lù yẹn ẹ ó dọ̀nù torí ọlọ́mọ fẹ́ blọ́ọ̀kì gbogbo kọ́ọ̀lù tó bá ti ń wọlé. mo ti blọ́ọ̀kì gbogbo kọ́ọ̀lù tó bá fẹ́ wọlé nsìn kẹ́nìbọ̀dì máa pè ẹ̀yin máa ṣe bẹ́ẹ̀ mọ̀ kó dáa ó máa àfẹ́ ti program tá à ń ṣe náà ó máa affect gbogbo program tàbá ti ṣàbá tí ẹ bá ṣe program lọ tẹ bá ń pè ó máa affect èèyàn ni torí Ọlọ́run fọlọ́n bẹ gbogbo everybody ẹjọ so ẹ jẹ́ máa play nǹkan tí mo ń play lọ ẹ má pè torí Ọlọ́run. tó ti bẹ̀rẹ̀ tẹ́nìkan ò mọ̀ tó bá yẹ pé irọ́ ni Yusuf ń pa mọ́ mi kò ní jèrè. mo ń bọ̀. báàmì ṣé ọmọlúàbí ni Yusuf Adépọ̀jù. Al-Mubaraku ṣe ìpè kún ó ní tó bá jẹ́ pé irọ́ ni Malami ó ní pé tó bá jẹ́ pé irọ́ àwa ò gbọ́ bẹ̀rẹ̀ yé ni o ó ní tó bá jẹ́ pé irọ́ ni Mala Yusuf ń pa mọ́hún Mala Yusuf ò ní ṣe kí ni Mala Yusuf ò ní jèrè ní tó sọ nìyẹn ẹ̀jẹ̀ àgbọ̀sọ. ṣé dááyí ni Yusuf Adépọ̀jù nítorí pé èèyàn ò lè máa hùwà báyìí kó jẹ́ èèyàn gidi lọ́dọ̀ Ọlọ́run. kódà ó jẹ́ ká mọ̀ pé bí Yusufu ò bá ní làákàyè ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn sẹ́yìn náà ò ní làákàyè. ó challenge làákàyè tiwa. ẹ gbọ́ síwájú sí i. Islam rí àbí. ṣé kí ni sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ kí ni yẹn mọ́ ń bọ̀ ẹ jẹ́ pílẹ̀. ó ń sọ̀rọ̀ síwájú mọ́ ń bọ̀. ó ń sọ̀rọ̀. Islam rí àbí súnà mo wá ń sọ fún Malam Yusufu in tó ní mò ń sọ lẹ́yìn Adegunwa yẹn tí ò bá lè bá mi sọ Ọlọ́run ó wọ láàmú tọ́lọ́run fi ń jẹ́ Ọlọ́run níjọ́ tó ti bẹ̀rẹ̀ tẹ́nìkan ò mọ̀ tó bá yẹ pé irọ́ ni Yusuf ń pa mọ́ mi kò ní jèrè. ṣẹgbọ́ ó ní tó bá jẹ́ pé irọ́ ni Mala Yusuf ń pa mọ́ òun Mala Yusuf ò ní jèrè ṣẹ́rí pé ó ti challenge Mala Yusuf gangan ó challenge làákàyè wọn pé tí Mala Yusuf ò bá gbé jáde wọn ò ní jèrè ẹ máa gbọ́ lọ. tó bá wá já sí pé àwọn nǹkan tí mò ń sọ lẹ́yìn Adegunwa tí ò dá yẹn tí Yusuf Adépọ̀jù ò bá lè sọ Ọlọ́run ò ní jẹ́ kó o rérè jẹ. Mala Yusuf ṣe gbọ́ ó ti challenge Mala Yusuf pé Mala Yusuf dandan wọ́n gbúdọ̀ gbé jáde ó dẹ̀ wà ńlẹ̀ wọ́n dẹ̀ máa gbé jáde ó kéré jù 11 wà ńlẹ̀ ẹ̀yin ìyá wa yín bàbá wa ó kéré jù 11 wà ńlẹ̀ 11 tó kún kẹ́kẹ́ 1 2 3 4 5 6 7 8 9 10 11 ó wà ńlẹ̀ àwọn mẹ́rin ló máa ń gbá bọ̀ lórí pápá náà èèyàn 11 náà kọ́ ní àbí 12 kọ́ ní àbí èèyàn wo bọ́ọ̀lù mi ò mọ̀ pa àwọn ìmọ̀ pa fúbọ̀ èèyàn mẹ́rin ló gbá bọ́ọ̀lù lórí field ṣèyàn 10 àbí 11 àbí what èèyàn 11 ó kéré jù 11 wà ńlẹ̀ 11 tó confirm ó wà ńlẹ̀ èèyàn 12 èèyàn kan ní èèyàn 12 ló ń gbá bọ́ọ̀lù ṣé èèyàn 12 ló ń gbá bọ́ọ̀lù ni kí ló máa ń ṣe ẹ̀yin tẹ́ máa ń kọ ikọ̀ púpọ̀ yìí èèyàn wọ́n ní fọ́ọ̀sì wà òkè náà
èèyàn mẹ́rin ló gbá bọ́ọ̀lù èèyàn mọ́kànlá ó kéré jù proof mọ́kànlá wà nílẹ̀ mọ́kànlá yẹn tó bá gbọ́ Al-Mubaraku ò ní sùn mọ́jú Jamiu bá gbọ́ gan òun gan máa wo pé aṣọ́ta lòun fi ṣọ̀rẹ́ Mala Yusuf ò dẹ̀ fẹ́ dàárín irú náà ṣe play ẹ̀ ṣùgbọ́n èpè tó ṣẹ́yìn wọ́n máa play ẹ̀ sọ̀rọ̀ wéré. àyàfi tó bá jásípò òótọ́ lòun wí tó bá jásípò òótọ́ lòun sọ èmi náà ò ní rírì jẹ. ó tẹ̀ ní jèrè pẹ̀lú àwọn tó bá jásípò irọ́ lòun pamọ́ mi ó ní kó nǹkan jọ kí nǹkan náà jọ kí ló fẹ́ fi rọ́ ṣe. ẹwọ̀rọ̀ tó ń sọ pé Mala Yusuf ń parọ́ mọ́ òun ni o tó sọ nìyẹn o òun dẹ̀ ń tó sọ gangan ń sọ̀rọ̀ Jamiu lẹ́yìn tó òun gan gba tàwọn nǹkan míì tí Jamiu Ajagunwa ń ṣe nípa ọ̀rọ̀ ajá jíjẹ ó tako Jamiu lẹ́yìn nípa ọ̀rọ̀ ànábì Ádámọ̀ débi pé Jamiu sọ̀rọ̀ pa Ọ̀rúnmìlà kìnnìkan Al-Mubaraku tako gbogbo ẹ̀ wéré yìí tako ó tako Jamiu lẹ́yìn ó tako wàá gbọ́ má wọ̀rí. dáyé ni wọ́n sì pera rẹ̀ kí wàá lọ́pọ̀ ra wọn. wọ́n ń pe àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run àmọ́ mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ ó máa lọ ti sọ. àmọ́ ayé àwọn tó bá wá já sí pé àwọn nǹkan ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ bó bá já sí pé ààfin ló sọ àwọn kan ní pé èmi àtàfin ní contact àyè sọ̀rọ̀ tó bá sì jẹ́ manga ló sọ tó bá bò mí láṣìírí tá a bá bọ́ táwọn ẹ̀ ní jèrè láyé wọn ní jèrè lọ́run. very good inú mi dùn bóyá ṣe pé tó bá jẹ́ pé manga ló sọ manga ò ní jèrè láyé kò ní jèrè lọ́run tó ìwọ ló sọ ó bá manga sọ̀rọ̀ dàbọ̀ bá manga sọ̀rọ̀ má wọrí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wà nílẹ̀ tó máa gbọ́ inú àdùn Jamiu fọkànbalẹ̀. tó bá kó nǹkan tó lè dùn wọ́n nú jọ láyé kò ní bá wọn dọ́dọ̀ Ọlọ́run àyàfi tó bá jásí pò tọ́ ni. ẹ wo bó ṣe ń ṣépè àwọn èèyàn máa wò pé táwọn onísúfì yìí bá ń ṣépè wàá máa gbà wàá máa rò pé tó ń sọ yẹn òdodo ni o wàláhì ó ń parọ́ ni o ó ń pa irọ́ bàbá wèrè yìí ń parọ́ ni o tí Mala Yusuf bá gbé jáde tó ń sìn àwa di pé bí mo tí mo mìnì rè tí mo mìnì tó mìnì wo o tó bẹ́ẹ̀ kò defend mọ́kànlá yẹn o lè defend ẹ̀ anyway o bu Mala Yusuf náà nínú ẹ̀ kò yẹ kó o bu Mala Yusuf nínú ẹ̀ o ṣùgbọ́n Jamiu gangan o kàn kó. ìyẹn ti tán ọ̀rọ̀ ọwọ́ ni. ẹ bá wa ṣíà program yẹn ìyàwó ẹ bá wa ṣíà ẹ̀ dáadáa torí Ọlọ́run. ayé èwo àtọ́lọ́run bó ṣe wọ́n ẹni ó ṣe lò ó. bẹ́ẹ̀ni. torí pé tírú èyí bá jẹ́ èèyàn rẹ̀ kí ló tẹ̀ mí. tí ẹ wà mẹ́ẹ̀ ló parọ́. látàrí irú Yusuf yìí tó mọ̀ pé lágbájá ń tàn mí lágbájá ń pè mí ṣàkíyèsí àwọn kan náà sì ń tẹ̀lé yín. ó fi hàn pé ńgbà tó ga ọ̀bá náà ní làákàyè wo ló wà láwọn tó ń gbọ́ ẹ. àwa ló ń sọ yẹn o àwa tá à ń gbọ́ Mala Yusuf àwọn ó sọ fún àwọn àdúgbò yẹn yé pè mí kí ló dé kí ló ń ṣẹlẹ̀ gangan mọ́ ń bọ̀. ẹ má pè fóònù mi mò ń ṣe program lọ́wọ́ náà everybody dey disturb. mo ń ṣe program lọ́kẹ́ anybody má disturb ẹ má affect program tí mo ń ṣe náà. gbogbo ẹ̀bọ̀ tó ń pè ẹ kàn ń disturb ẹ má bínú tó lọ lọ́hùn. salama mo ń ṣe program lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ wa alaikum salam. gbogbo ẹ̀yin tí ẹ pẹ́ ń gbọ́ tẹ́ ń gbọ́ tó ń ṣépè báyìí wàá rò pé ẹni Ọlọ́run ti wà máa zoom o àwọn eléyìí kò ṣàbòsí Jamiu Ajagunwa lẹ́yìn ẹ bá wa share program yìí kó dọ̀dọ̀ Jamiu ti sáko Nàìjíríà ó ti sáko Nàìjíríà Jamiu tún ti sáko Nàìjíríà ó ti sálọ bòmí mi ìmọ̀ ló tún sálọ o ìwọ tó send the link sórí program wa ẹ̀mí gangan ni fẹ́ block ẹ fúnra mi ìwọ tó send the link yẹn ìwọ tó send the link yẹn delete link yẹn tó bá bẹ́ẹ̀ kí n block yẹ delete yẹ nísìn àbí kí n block yẹ fọwọ́ rẹ delete yẹ fọwọ́ rẹ delete link tó post orí kíní program wa yẹn fọwọ́ rẹ delete link Jamiu tó send yẹn nísìn àbí kí n block yẹ mi ò à ń gbà kí n send link sórí program wa delete yẹ nísìn fọwọ́ rẹ delete yẹ o ìwọ tó kọ́ lábáwá tẹ́gbẹ́lábá rẹ fi korúpa rẹ delete link yẹn nísìn àbí kí n block yẹ nísinsìn delete yẹ tó o bá ti delete yẹ máa bẹ block yẹ nísìn o delete link yẹn àbí kí n block yẹ n bẹ block yẹ ni o tí bá rí bẹ́ẹ̀ sìn tó o bá delete yẹ máa block yẹ fúnra mi mo lè ṣètò àti block yẹ ni o delete yẹ nísìn náà àbí kí n block yẹ ìkànnù méjèèjì ni mo fẹ́ ṣe o tó o bá ti delete yẹ mo fẹ́ block yẹ ni o mo repeat o báwa padà wá sí pé kinní kan
tó bá yẹ kó máa wo program wa tipẹ́tipẹ́ yẹ kó mọ̀ pé wọn kì í ju link sórí program wa delete yẹ àbí kí n block yẹ nísìn tó o bá ti wá delete yẹ màá wá block yẹ delete link yẹn àbí kí n block yẹ fúnra mi ìwọ tó post link yẹn ìwọ tó ju link sórí program wa yẹn tó bá ti delete yẹ jẹ́ kí n mọ̀ tó o bá ti má ever and ever ju link so anybody ni o kò ṣe pé yàn kọ anybody wọn kì í ju link sórí program wa tó bá sọ sórí ibẹ̀ àmà block ẹ̀ ó nídìí má fi link sórí program wa fẹnu type nǹkan tó ṣẹlẹ̀ gangan ni má wá ju link sórí program wa ok ẹ bá post link má block ẹ̀ àmà block ẹ̀ lórí bíbá yìí ni anyway Al-Mubaraku ṣé gbogbo èèyàn náà gbọ́ bó ṣe ń ṣẹnu tó ní làánà tó lọ́ọ̀yì làánà tó ń ṣe làánà ọlọ́run lórí ààrẹ tó dẹ̀ rò pé òun bí òun ṣépèlè malamu Yusuf irọ́ ló ń pa ẹja gbọ́ síwájú ẹja gbọ́ tí malamu fẹ́ wí. inú mi ti wá dùn ẹ ṣeun nítorí wípé ó padà jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé gbogbo ìpè tó ṣẹ́yìn fún mi àti fún àwọn ọmọ mi tí ò bá rí bẹ́ẹ̀ kípe náà kó máa jẹ́ tiẹ̀ alhamdulilayi èyí náà ti tó mi. ó tó bàbá. torí pé n tí Al-Mubaraku sọ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nẹ́sìn Islam tẹ̀ ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ pé irọ́ ni Yusuf pamọ́ mi ó ní kó rí báyìí fún mi. àmọ́ tí ó bá jẹ́ pé òótọ́ ni Yusuf sọ o kó rí báyìí fún òun Saheed Al-Mubaraku. kódà níbi tó le dé Al-Mubaraku sọ̀rọ̀ syndicate ìyẹn àfàwà Abdulwasi Adébísí. àfà bàbá pupa. àti ustaz wa Abegeni Manga tó bá jẹ́ pé àwọn méjèèjì náà bá sọ̀rọ̀ ẹ̀ fún mi Al-Mubaraku ó ṣépè fáwọn náà pé tí wọ́n bá bòun láṣìírí láyé báyìí ni kò máa rí fáwọn náà. ó sọ bẹ́ẹ̀. adúpẹ́ fún Ọlọ́run ẹ̀yin ọmọ ìyá mi nẹ́sìn Islam bóyá kẹ́ ẹ tún gbọ́ síwájú díẹ̀ sí torí wípé Al-Mubaraku fẹ́ mú àwọn ẹ̀rí kan wá nínú Al-Qur'an láti fi júwe mi irú èèyàn tí mò ń ṣe ẹ gbọ́. màá wá ka àyà kan fún ẹnu nínú Suratul Munafiqun tí mo lè fi júwe bó o ṣe rí torọ́rọ̀ yóò kẹ̀mí irọ́ tó pa mẹ́mi ló bí kémi jáde o tó o bá para mọ́ mi kò sí tó kẹ́ èmi ìlọ́rọ̀ wọ Adegunwa o béèyàn bá sì léèyàn bí o bá rí èèyàn mú kó fìyàn lẹ̀ ní o tó wá jásí pé lórí dáwà ló fi ń ṣe tó ń ṣe ìkò lé tó yìí wọ́n bú ànẹ́bì wọ́n impersonate ẹ̀ wọ́n ti fẹ́ mú ẹ̀ Ọlọ́run tẹ́ ń sọ pé wá síbí sùúrù ni kò ṣe wà á ju máa jíra jẹ̀mí ńlá bóyá o mọ Kùránì débẹ̀ ni kò yé mi. wàsíbẹ̀rẹ̀ alámọ̀yà kò lóòrùn Ọlọ́run pé ṣe sùúrù ó sọ fáwọn bíi pé ṣe sùúrù lórí gbogbo tó bá sọ ń pa ẹ̀ wàá jírò ajiran jẹ̀mílá ìwọ̀n nù níyànnù tó fó tó ìwọ̀n nù pa wọ́n tì nípa tó ṣe kíni o tó wà pa bẹ́ẹ̀ ni àjíyàn ànábì mọ́mọ́ nìyẹn àtàwa náà a gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ but ìgbà tó ń sọ bẹ́ẹ̀ sànàbì àbáṣẹ́wù àbọ̀nirọ́ nígbà tó ń sọ bẹ́ẹ̀ sànàbì ṣágbára wà lọ́wọ́ ànábì nígbà yẹn sànàbì lágbára láti fi bá wọn jà sọ lágbára sànàbì lágbára láti fi dojújà kọ wọn pé òun fẹ́ kí fún wọn àbó fẹ́ gbàtàgbára dọ́wọ́ ànábì gbogbo àwọn tó ń ṣe yamayama ṣáwọn gan sá lọ pé tó bá wí wòrowòro ń pa ẹ̀ àwọn sàbí ẹ̀ lásán wọ́n á bẹ́ ẹ̀ wọ́n á nù ẹ̀ bá jẹ́ so nísìn nígbà táwa náà wá ní agbára láti fi kọ ìyà irọ́ tó ń pamọ́ wa ṣé ká má lò sànàbì náà lò nígbà tí ó rí bẹ́ẹ̀ fóun náà kolo nígbà tó máa wọ̀lú mọ́kà padà àwọn kèfèrí mi sá kúrò níbẹ̀ wọ́n sá lọ wọn ṣe bá àwọn ara wọn náà ní àwọn fọ́fàdà yín Ọ̀rúnmìlà àbíkẹ́lẹ́ pọ́nukọ̀ wèrè bóyá Odùduwà àbíkẹ́lẹ́ pé sódùduwà ni ṣe bí àwọn fọ́fàdà yín tó sá kúrò lù mọ́kà wọ́n sá lọ sí Áfíríkà wọn ò ṣe dúró ṣe bí àwọn tó bú àwọn bí mọ́mọ́ náà ní àwọn fọ́fàdà wọn lọ́sà lọ sí Nàìjíríà abẹ́ mọ̀ ni ó bá lọ kàtàn débẹ̀ Ọ̀rúnmìlà àbíkẹ́lẹ́ ń pè wèrè yẹn Odùduwà
tó sá lọ sí Nàìjíríà àbí kí lè pè sọ́dùdùwà ní Àbọ̀rúnmìlà ẹ̀yin lẹ́mọ̀ ìjọba ara àwọn òòṣà tó ń bọ náà sápò ara àwọn ògbèrè tó ń ṣe ara àwọn ẹlẹ́bọ tó sápò nílùú Mọ́kà South Africa ẹ̀dẹ́kọ̀ ni ẹ̀yin náà kulẹ̀ pàtàn fún pé Odùduwà ìlú Mọ́kà ló ti wá òkè o gbàtàlọ́ mọ́mọ́ lé wọn ló sá ó sápò Mọ́kà sọ wá sí Nàìjíríà àbí ẹ̀yin ọmọ wọn náà lẹ́ ń dá ìsìlámù rúlẹ̀ Yorùbá sọ̀rọ̀ onírànù. jẹ́ kí n sáré fún láyà kúrá nìkan. fún máyà kúrá nìyà. torí pé aláìmọ̀ kan tẹ̀ ń pè lórí mímọ̀ ni mí ìmọ̀ tó fi kàn mí kí n tẹ̀mí. sẹ́ni bóyá ń ṣe tó ń tẹnu mọ́nà yẹn tó aláìmọ̀ kan tó pèlè mímọ́ ni kí n tẹ̀mí ó ń sọ ọ̀rọ̀ yẹn ọ̀dẹ̀ ni. Al-Mubaraku yìí ó ponú débi ó ponú parí ó mọ̀ pé ó ti yàgbẹ́ sábọ́ rẹpẹtẹ àbó mọ̀ pé ó yàgbẹ́ sábọ́ ni Al-Mubaraku tó bá pò mọ̀ pé ó yàgbẹ́ sábọ́ tó báyìí ni challenge Malayusuf yẹn ó ti lágbára jù débi pé kọ́ máa kó proof jáde tó ti sọ̀rọ̀ Jamiu ọ̀dẹ̀ ni ẹ́ ó bá ní pé Malayusuf má pè mí sọ̀rọ̀ yín ìwà tí kí lórúkọ ẹ̀ ẹjọ́ máa bára yín fàjà yín lọ má dárúkọ tèmi sí mọ́ o tèmi lẹ̀ ó tọ́ kó lè ara check out ó ti yàgbẹ́ sábọ́ onílàkàyè ló máa mọ̀ pé ó sọ̀rọ̀ Jamiu tó tọ́ ṣùgbọ́n o ò fẹ́ kẹ́ lójú ni kó má bàa tu ẹ̀ ta ṣùgbọ́n ilé tó wà lọ challenge completely yẹn wàláì tí Malayusuf gan ọba kọjá lèmi gan ọba bá wọn jà wàláì má bá wọn jà torí pé èpè tó ṣẹ́ yẹn kí gbogbo ayé bá lè mọ̀ pé ẹ máa ń ṣépè lórí irọ́ wọ́n gbọ́dọ̀ kó jáde Paro ẹ̀wẹ̀rẹ̀. Mudaththir àti Suratul Muzammil Yusuf èṣẹ ni Ọlọ́run tó bá jẹ́ ni Ọlọ́run ò ní máa parọ́ máwọn èèyàn kan. wọ́n parọ́ mú ẹ tó sọ nínú àwọn ọ̀rọ̀ ìṣẹ́jú mélòó ni Malayusuf sọ ń pa ẹ̀ ọ̀rọ̀ ìṣẹ́jú mélòó ni Malayusuf sọ ń pa ẹ̀ ní pé Saheed Al-Mubaraku Jamiu lọ́gbọ́n tó ń sọ ń pa ẹ̀ lẹ́yìn yes how many seconds ọ̀rọ̀ ló wá ti sinwin ló wá gbogbo ààrẹ ìwọ ẹwòrán o òun tóun ṣe wá sí fún Malayusuf pé Ọlọ́run sọ pé fasbiri alámọ̀ yakulun ṣé sùúrù lórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ń pa ẹ̀ wàjíríhùn ajíran jamilan nítorí kó ta Kùránì pé kí Malayusuf ṣe sùúrù ìwọ ọwá sọ̀rọ̀ ṣẹ́jú ọ̀rọ̀ tí ò tó 1 minute ń pa ẹ̀ ó wá yàwèrè ó síwín tán kí wọ́n ló ń kà lima takulu ma la taf'alu kabura makitan indallahi an takulu ma la taf'alu n tó lè ṣe níṣẹ́ ìwọ wá advice Malayusuf báyà gbọ́dọ̀ ṣe sùúrù ìwọ òde lè ṣe sùúrù ẹyọkan kékeré kò tó 1 minute n tó advice Malayusuf lé lórí ìwọ gan jì sírú ẹ ìwọ ò lè ṣe sùúrù ó wá ń bu Malayusuf pé kò mú o ṣe sùúrù pé kí ló ń fà ó yẹ kó ṣe sùúrù ni ìwọ sára tí wọ́n gbé sùúrù yẹn sára tí ẹ gbé ọ̀rọ̀ ṣẹ́jú mélòó ni Malayusuf sọ sí ẹ tí wọ́n sinwin jáde ọ̀rọ̀ tí ò tó 1 minute wọ́n kàn sọ pé lọ́gbọ́n tí Saheed Al-Mubaraku sọ ń pa ẹ̀ Jamiu ó tán ìwọ wá yàwòrè bọ́ta pé gbogbo ilé ayé ẹ ti bàjẹ́ o gbọ́mọ ṣépè o gbéyàwó ṣépè o ṣe gbogbo ọ̀rọ̀ ṣẹ́jú mélòó ló fi sinwin jáde báyìí Malayusuf tó wá ń parọ́ mọ́ fún bí almost 12-13 years àbí many years náà ti ń parọ́ mọ́ àfáà yìí tó ti wá ń parọ́ mọ́ nǹkan tí Jamiu ń bà lórúkọ jẹ́ tó ń pe àfáà yẹn ní ìpèkúpè tó ń bà jẹ́ tó ń bà Malayusuf jẹ́ lórúkọ tó ń borúkọ ẹ̀ jẹ́ fáìmọye ọdún kí wàá ní kó wá ṣe wọ́n wá sọ̀rọ̀ tí ò tó 1 minute ń pa tiẹ̀ ó wá sínwín ó wá bẹ́ bọ́ta pé Ọlọ́run sọ pé kó ṣe sùúrù Ọlọ́run ní kó ṣe sùúrù ìwọ ṣe sùúrù fún ṣẹ́jú kan tí ò tó ṣẹ́jú kan fèrèpọ̀ lè ṣe límọ̀tà kúlù mọ́ látẹ̀ alù Ọlọ́run ní kí lè máa sọ ntẹ́yìn gò lè ṣe níṣẹ́ ẹ máa kàn sọ ntẹ́ lè ṣe kí lè ń sọ fún ẹ̀yin gò lè put into quote ò lè put into practice kabura makitan indallahi antakulu mọ́ látẹ̀ alù káàró onírẹ̀ parọ́ ẹ̀ lọ́wọ́rẹ́. ọ̀bẹ nìkan jà fọwọ́ gbá gbogbo ara rẹ lójú kí n tiwa. bẹ́ẹ̀ni sóhun yé parọ́. kí n tẹ̀mí. ọ̀rọ̀ ṣẹ́jú kan ọ̀rọ̀ 1 minute ní Malayusuf kò tó 1 minute tó sọ sí ẹ o ló síwí tó bá yẹn ló ti yá wèrè tó ló ṣe fídíò ló wá gbogbo ẹbọ ní wo báyìí tó bá wo tí wọn bá gbé kinní sí fún pa Al-Mubaraku jọ yẹ 120 degree ni ara yà máa gbóná ni ó lè fara ẹ̀ dáná jọ náà. ara ni àbọ̀ tiẹ̀ mọ́ lọ́run lára ni bá mi wọnú Suratul Muzammil. torí lórí ọ̀rọ̀ kan ló ti ń bá nẹ́bí sọ̀rọ̀. lórí ọ̀rọ̀ ìṣẹ́jú mélòó ló sáré lọ Suratul Muzammil
tó bá tó kó olú Mùsẹ́mílù wà tó sá lọ súrà mi ó ṣàfẹ́ máa sákàkiri gbogbo súrà yẹn máa kájà gbogbo ọlọ́kọ̀ọ́lá àjọ ọmọ tó ń wí. tó ń sọ fún ànábì kó ṣe sùúrù. pé ọlọ́run ká ló fi ṣe sùúrù ìwọ ṣe sùúrù Al-Mubaraku ìwọ ṣe sùúrù ìwọ ń bùyàn ní sùúrù ìwọ lè ṣe sùúrù ìwọ ṣe sùúrù ìwọ ṣe sùúrù ó dẹ̀ ń sọ ẹ̀yin ìyàwó yìí bàbá wa ẹ wo oníranù tó ní kí Màlá Yusuf ṣe sùúrù òun gangan ò lè ṣe sùúrù ẹ wòran o òun ní kí Màlá Yusuf ṣe sùúrù o ọlọ́run bá lọ́mọ ọmọ sọ̀rọ̀ nípa kó ṣe sùúrù ṣé wọ́n ṣe sùúrù ààrẹ ò lè gbé ààrẹ ò gbé kí wọ́n lọ ń ka Kùránì fún ó ń ka ò lè tẹ̀lé kí ló ń ka fún ò ní rọ parọ́ lọ́wọ́ rẹ̀. wá síbí Suratul Muzammil Quran 72 bọ́ ni nínú verse kínú verse 10 bóyá Yusufu ò mọ Kùránì débẹ̀. ìwọ tó mọ Kùránì ní sùúrù ní sùúrù ó ní bóyá Yusufu ò mọ Kùránì débẹ̀ wò ponu òkè Màlá Yusuf ló gbọ́dọ̀ ṣe sùúrù ìwọ gbọ́dọ̀ ṣe sùúrù ṣé Màlá Yusuf gbọ́dọ̀ ṣe sùúrù kí wọ́n má ṣe sùúrù ta ló ń tọ̀ Màlá Yusuf gbọ́dọ̀ ṣe sùúrù ìwọ gbọ́dọ̀ ṣe sùúrù ọ̀rọ̀ ṣẹ́jú bẹ̀rẹ̀ náà sọ ń pa ẹ̀ ló síwí jáde irọ́ mélòó ṣé Màlá Yusuf parọ́ mọ́ ẹni ìwọ adúrú lọ́tọ́ ti pa mọ́ Màlá Yusuf ṣé Màlá Yusuf ò ṣe sùúrù tó fún bí almost 12 years fasbir alámọ̀yà kò lóòrùn ṣe sùúrù lórí gbogbo nǹkan sọ ń pa ẹ̀ ṣé Màlá Yusuf ò ṣe sùúrù tó tí Jamiu sọ pé Màlá Yusuf stage manager ni tó ń pa gbogbo irọ́ oríṣiríṣi nípa ọ̀rọ̀ kí lórúkọ Al-Mubaraku àbúrò Màlá Yusuf tó jẹ́ ọkọ Mọ̀nsúrà kí ló kọ Màlá Yusuf bẹ́ẹ̀ ṣèbí torí pé olórí burúkú àwọn Jamiu olórí burúkú gbogbo yín tẹ́jọ́ wà papọ̀ ẹ rí i pé torí pé ó ti jẹ́ àbúrò Màlá Yusuf ẹ̀dẹ̀ kọ̀nẹ́ẹ̀tì ọ̀rọ̀ Mọ̀nsúrà mọ́ Màlá Yusuf ṣé Màlá Yusuf ò ṣe sùúrù ó wá ń kóòtù fàṣibírí alámọ̀yà kò lóòrùn wàá jírí ajírí jẹ̀mí lán Al-Mubaraku ọ̀sìbẹ̀rù ọlọ́run alábòsí ni ẹ. ṣe sùúrù lórí táwọn èèyàn bá ń sọ pa rẹ tí ó tẹ́ lọ́rùn wàjúrùhùn ajaran jamila pàwọn tí ní pípa ti tó rẹwà. ṣe skip wáyà kan bẹ́ẹ̀ ni o skip bí kan bẹ́ẹ̀ ni mo bá jẹ́ sùnmọ́ yẹn díẹ̀ torí ọmọkéwu débi ọmọkéwu Al-Mubaraku mọ̀kéwu but kéwu ṣàìtọ́n ló mọ̀ kéwu ṣàìtọ́n ó máa tó máa ń dẹ̀sìn orun tiẹ̀ ni ó lè kà ṣùgbọ́n kéwu ṣàìtọ́n ní ẹ̀jẹ̀ ká gbọ́n tó wí. ọlọ́run tẹ́ ń sọ pé wá síbí sùúrù ni kò ṣe wàjúrùhùn ajaran jamila bóyá o mọ Kùránì débẹ̀ ni kò yé mi. ó yà ká ìwọ tó mọ Kùránì kan. jẹ́ kí n sáré fún láyà Kùránì kan. ó yà mú wa. ìgbà aláìmọ̀ kan tẹ́ ń pè lórí mímọ̀ ni mi ìmọ̀ tó fi kàn mí kí n tẹ́ mi. ìwọ ohun tó ń dùn mí fún ẹni pé ìgbà tí mo gbọ́ kí ni mo ń wò pé ìwọ ara tiẹ̀ ò gbé o temperature tiwọ́ ti ga ó sáré ga ara tiwọ́ ò lè gbé tó ní kí Màlá Yusuf ṣe ó dẹ̀ ní pẹ́kọ́ ṣe o ti fail ibi fídíò tó ṣe yóò nílà ká yìí get out. wọ́n Suratul Mudaththir àti Suratul Muzammil Yusuf ẹ̀ṣẹ̀ ni ọlọ́run tó bá jẹ́ ni ọlọ́run ó ní máa parọ́ máwọn èèyàn ká. Màlá Yusuf ò parọ́ mẹ́nibọ̀dì yé parọ́ ìwọ gbọ́ngàn ló purọ́ ó gbẹ́nà dákẹ́. Kilode. torí ní tèmi mọ̀ ń pa tíwọ́ tó sọ káàkiri tó bá plé ẹ̀ ó máa sínwìn ní Jamiu gan nígbà ẹgbọ́n mọ́. ọ̀bẹ nìkan jà fọwọ́ gbá gbogbo ara lé lójú kí n tiwa. parọ́ ẹ̀ kí n tẹ́mi. kóòtù Kùránì jágbọ́. ó mọ Kùránì rárá ni àwọn tiẹ̀ mọ́ lọ́run rárá ni. ìwọ tó mọ Kùránì ṣé wọ́n tẹ̀lé ni ṣé Kùránì náà ló fẹ́ ká Kùránì yẹn wáyé tó tẹ̀lé ṣé Màlá Yusuf ṣe pé apààyàn ni ẹni tó bu ẹ láfọ́rí ni tó ní pé ló bá gbọ́n táwọn èèyàn sọ ń pa ẹ̀ Jamiu nípa ìwà ìburúkú tó ń wù yìí kò dáa even Al-Mubaraku gan ọ̀ngán sọ̀rọ̀ ń pa ẹ̀ lẹ́yìn but bọ́ ṣe gbé yẹn kò yẹ kí wọ́n tẹ̀kì ẹ̀ tó báyìí ṣùgbọ́n torí pé Ọlọ́run fẹ́ tú ẹ láṣìírí Ọlọ́run fẹ́ fi ojú aṣebi wọn láàrin ẹ̀yin olórí burúkú yìí náà ni ló ṣe jẹ́ kó bẹ́ tán sọ̀rọ̀ wéré. bámi wọnú Suratul Muzammil. Suratul Muzammil. ibi Ọlọ́run ti ń bá nẹ́bí sọ̀rọ̀. pé tó ń sọ fún nẹ́bí kó ṣe sùúrù. ìwọ ló ṣe sùúrù. Ọlọ́run ní wasbir Suratul Muzammil. Quran 72 bọ́ ni. nínú verse verse 10 bóyá Yusufu ò mọ Kùránì débẹ̀. ìwọ tó mọ. Ọlọ́run ní wasbir ala ma yaqulun. ṣe sùúrù lórí táwọn èèyàn bá ń sọ ń pa rẹ tí ò tẹ́ lọ́rùn. wahjuruhum hajaran jamila pàwọn tí
ní pípa ti tó rẹwà. ó yá ní sùúrù. má tiẹ̀ jọ gbọ́ pọ̀. ní sùúrù inú mi dùn pé kò tiẹ̀ ìwọ náà ṣe ìgbà tí mara Yusuf sọ̀rọ̀ pé báyìí pé wo fasbiri alámọ̀yà kùlùn wàájúrò májúrò jẹ̀mílan kí wọ́n náà wo bẹ́ẹ̀ Yusuf sọ̀rọ̀ ó ṣe bẹ́ẹ̀ limọ̀tàkùlù mọ́lá tẹ̀fálù kàbúrà mọ́kìtán ìndàláyì àǹtàkùlù mọ́lá tẹ̀fálù ìwọ ṣe bẹ́ẹ̀ fún ibẹ̀ Yusuf yẹn lọ sọ kó máa bá tiẹ̀ lọ ìwọ ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ wo bó ṣe sinwi jẹ́ ká ẹ máa wo bó ṣe sinwi. ó sọ kí nìkan tí ò dáa Ọlọ́run ní wàzárni wal mukaththibin dámi dáwọn tí wọ́n bá parọ́ mọ́ ẹ. ìwọ ò ṣe dá mala Yusuf dá ẹ tó bá kó mala Yusuf tó bá jẹ́ pé mala Yusuf parọ́ mọ́ ẹ ó ṣe dá mala Yusuf dá sọ́nà yóò kò apply sí wọ ó mala Yusuf nìkan ló apply sí ṣe bó apply sí wọ náà ó ṣe dá mala Yusuf dá Ọlọ́run kọ́lọ́run wọn bá bẹ́ẹ̀ jẹ́ ń yà àbọ̀ ayàkùnrin tó kọ́ọ̀tì nìyẹn o Ọlọ́run sọ pé ìwọ ànábì dá wọn fi wọ́n lẹ̀ fasbiri alámọ̀yà kùlùn wàájúrò jẹ̀mílan ìwọ ànábì fi wọ́n lẹ̀ pa wọ́n tì dá wọn èmi ni máa gbá wọn mú fúnra mi àwọn tó ń parọ́ mọ́ ẹ̀ èmi gangan ni máa jẹ wọ́n yà fúnra mi má sọ̀rọ̀ ṣẹ́ni gbogbo àwọn tó ń parọ́ mọ́ mi tó máa mú irọ́ tó máa ń Ọlọ́run ṣe pé fasbiri alámọ̀yà kùlùn gbogbo tó ń sọ pa ìwọ fún wọn lẹ̀ wàájúrò kúrò jìnnà sí wọn yà wọn kúrò níbi tó ti ń bú ẹ fún wọn lẹ̀ pa wọ́n tì nípa ti tó rẹwà ntọ́lọ́hún sọ yẹn tó tọ́ ni o ẹ máa rí pé àwọn wèrè ọ̀sìn wíkan tó máa ń bú mi mú mọ́ pa wọ́n tilẹ̀ jọ́ bẹ́ẹ̀ tàbí tó wọn nítumọ̀ kò dáa fún wọn ayé wọn ò dáa ó tún wá clear sí gbogbo ayé pé kò dáa fún wọn rárá kò tiẹ̀ dáa kò sàn fún wọn rárá ntọ́ọ̀tò wọ́n máa ń pera wọn so Ọlọ́run ní ká pa wọ́n tì ìwọ ò ṣe lò gbogbo wọn tó ń pa mú ẹ àlèmọ́ tó bá kún mọ́ aláìsùn fún parọ́ mọ́ ẹni ìwọ ò ṣe tẹ̀lé àyà Kùránì tí wọ́n ń kóòtù fún aláìsùn pé kí aláìsùn fún ṣe tó bá jẹ́ pé wọ́n náà jó lódodo ibẹ̀ lè yẹ kó dúró sí ṣùgbọ́n wọ́gùn ṣe olódodo ló ṣe tẹ̀lé olódodo káwé káwọn tó ń ka onírọ́. wasbir ala ma yaqulun ṣe sùúrù lórí táwọn èèyàn bá ń sọ pa ààrẹ tí ò tẹ́ lọ́rùn wahjuruhum hajaran jamila pa wọ́n tì ní pípa ti tó rẹwà. bẹ́ẹ̀ni. má tiẹ̀ jọ gbọ́ pò ń sọ kíní kan tí ò dáa. Ọlọ́run ní wàzárni wal mukaththibin dámi dáwọn tí wọ́n bá ń parọ́ mọ́ ẹ. dámi dáwọn òpùrọ̀ ọjọ́ kó máa parọ́ mọ́ ẹ lọ ṣáà dámi dáwọn o máa wò lọ́tọ̀ fọwọ́ lẹ́rọ̀ máa wò al-mukaththibin àwọn òpùrọ̀. uli na'ama àwọn tó jẹ́ pọ́ lọ́wọ́ bá kẹ́ wọn wọ́n máa ń fi kẹ́yìn wọ́n fi ń bẹ̀ẹ́ ló kọjẹ́ wọ́n mẹ́ hilihum qalila lọ́ra fún wọn díẹ̀ inna ladayna ankalan wa jahima àwọn Ọlọ́run ńlá fúnra wa mú wọn. àwọn náà kí ni problem ẹ tó bá yẹ pé tọ́lọ́ ló ń ṣe. ìwọ́gàn ò ṣe bẹ́ẹ̀ wáyé tí wọ́n tó bá jẹ́ pé Al-Mubaraku tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó ń kóòtì yìí ń sìn Al-Mubaraku tó bá jẹ́ pé ìwọ àti mala Yusuf òjò ní wàhálà ló wá ń kóòtì lè pé Yusuf Adépọ̀jù fáwọn pípọ̀ ilẹ̀ kó wá kóòtì ayé yìí kò bá dùn gbọ́ gbé ọmọ ní Al-Mubaraku wàájúrò májúrò ń jẹ̀bi ìlà orí Al-Mubaraku pé ó mọ tó sọ o malam orí ẹ̀ pé ó mọ tó sọ ó ń jà fọlọ́ ó ń ṣètò Ọlọ́run ní ayàpá ló mú wáyé o tá a dẹ̀ gbọ́dọ̀ ronú sí o ṣùgbọ́n gbàtẹ́wájọ ní wàhálà tó wá ṣerú ẹ̀ fún wọ tó dẹ̀ jẹ́ pé n tó ṣe gangan ni ló wá sínwín jáde àwọn ọmọ àárò pé bóyá n tó ń sọ yẹn ìwé ọmọ kéwì yẹn tẹ̀tẹ̀lẹ̀ kó kọ́ tẹ̀ fún mala Yusuf pé Yusufu kó wá ní ẹ Ọlọ́run ní pé kò fi wọ́n lẹ̀ ó ṣe kó tiẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ kó tó di pé wàhálà ìkọ́ṣẹ́ láàrin wa tiwọn ó lè kó tiẹ̀ gbàjẹ́ pé onírọ́ ni ẹ onírọ́ pàrọ̀ ẹ̀wèrè. pẹ̀tọ́ Ọlọ́run ló ń ṣe ṣe bóyá kó ju ànábì ni. ìwọ ṣe ju ànábì. ó ju ànábì ṣe. ìwọ ṣe ju ànábì ṣàìtọ́n gangan ìwọ náà jọ ó ní mala Yusuf jọ ṣàìtọ́n ìwọ gangan ló jọ ìbílísù ni ẹ ìwọ gangan lè ṣù ìwọ gangan ní ṣàìtọ́n torí pé òun wà pẹ̀lú Jamiu ò sọ fún Jamiu pé n tó ń sọ ò dáa ó wà lọ ń sọ lẹ́yìn ó ní pé ṣàìtọ́n ni ẹ
wọ́n á sọ̀rọ̀ Jamiu lẹ́yìn ò lè sọ gbangba pé lórí ibú ni Jamiu wo ó sọ pé ànábì Ádámọ̀ kì í ṣànábì pé wòròwòrò ló ń wí èṣù gangan ní ẹ̀ ìwọ gangan lọ ta Jamiu ó yẹ kó sọ fún gbangba ni. tó lójọ tó o bá jọ ṣe ìtọ́ni ò ní parọ́ mọ́ mi. ìwọ ṣe sùúrù lórí Kùránì tó kóòtù sí pé Ọlọ́run pé fi wọ́n lẹ̀ alimukasibin àbọ̀ bàbá yà tó kóòtù nìyẹn nípa Ọlọ́run sọ pé àwọn tó parọ́ mọ́ ẹ̀ dá wọn dá mi ìwọ ṣe dá Mala Yusuf tó bá jẹ́ pé Mala Yusuf parọ́ mọ́ ẹni ó ṣe dá dọ́lọ́hùn ó ṣe dá Mala Yusuf dọ́lọ́hùn àpẹẹrẹ pé onírọ́ ni ẹ nìyẹn ìwọ gangan wà náà alimukasibin ó wà náà àwọn òpùrọ́ ni ẹ gbẹ́yẹn sọ̀rọ̀ yé parọ́ sọ̀rọ̀ wèrè. wá lọ sínú Suratul Munafiqun. ó ti bẹ́ẹ̀ mo ti Munafiqun wa. aya 63. tún mu wa. kì í fún ẹ láyà kan tó ṣe dédé ẹ mẹ́. ó yá mu wa. tó bá lọ ka aya ẹlẹ́ẹ̀kẹrin. ẹ máa lu àyà Kùránì láti fi báàkì orí burúkú tẹ̀ ń ṣe ó dẹ̀ ń bá wọn náà wí o ó bá ẹ wí o Al-Mubaraku àyà Kùránì yẹn bá ẹ wí pé lórí ibu ni ẹ pé èèyàn kankan náà èyí jákujáku àti ìwà Jamiu kankan lẹ̀ méjèèjì wáì tí wò tẹ̀ láyà Kùránì yẹn gbà tí wọ́n fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn lò ẹ́ tó wà lákàtúntò yẹ pé tó sọ gangan ní o Mala Yusuf ń sọ o Mala Yusuf ò dìfẹ́ẹ̀mù ẹ kò dẹ̀ parọ́ mọ́ ẹ tó sọ ní o wọ́n dẹ̀ máa gbẹ̀rì jáde má wọrí o máa gba ẹ̀rí yẹn gbangba náà ló máa ti gbà kó ń ṣe kọ́nà o máa gbangba. ọ̀rọ̀ ni wà idha ra'aytahum nígbà tí o bá ń rí wọn tu'jibuka ajsamuhum ìrísí wọn báyìí yóò jọ ẹ lójú wàá rò pé èèyàn gidi ni wọn. ṣùgbọ́n wa in yaqulu àmọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ tasma' li qawlihim ìwọ tẹ́tí sí ọ̀rọ̀ wọn ó rí pé ka'annahum khushubun musannadatun wàá rí pé wọ́n yàtọ̀ sí pákó tí wọ́n gbé ti ògiri. ìwọ gangan lọ́rọ̀ ibáwí ìwọ gangan wàláì ooo ìwọ gangan láyà ìbáwí ìwọ gangan ló báwí torí pé tí wọn bá rí wọn náà máa rò pé Al-Mubaraku yìí bó ṣe bóra bí Saheed mọ́níkà èèyàn bá mi sẹ́ndì fọ́tò Al-Mubaraku ẹ sẹ́ndì ẹ̀ sí mi lórí WhatsApp mo fẹ́ fi wọn ayé ni bó ṣe bóra ẹ bá mi sẹ́ndì ooo àní ẹ bá mi sẹ́ndì fọ́tò Al-Mubaraku ẹ bá mi sẹ́ndì fọ́tò Al-Mubaraku bóyá inú fóònù mi kejì náà lọ sẹ́ndì ẹ̀ sí inú fóònù mi kejì lẹ́ẹ̀ máa lọ sẹ́ndì ẹ bá mi sẹ́ndì fọ́tò Al-Mubaraku ìwọ náà tẹ́wọ̀n yẹn bá rí wọn rò pé jẹ́sẹ̀ sí ẹ̀kọ́ sàrábà ní kóra mọ́tò lábàkà ẹ jẹ́ bá mi sẹ́ndì fọ́tò Al-Mubaraku tẹ́wọ̀n yẹn bá rí ẹ wọ́n rò pé bóyá ẹni Ọlọ́run Al-Mubaraku o wòlíì Ọlọ́run ti tán wòlíì Ọlọ́run ti dé wòlíì Ọlọ́run ti dé àwọn ọmọ rẹ̀ pé wòlíì Ọlọ́run lélẹ́yìí o wòlíì Ọlọ́run rèé o Al-Mubaraku wọ́n wò pé ẹni Ọlọ́run ni Al-Mubaraku o bó ṣe rí ó ti bóra wọ́n rò pé bó ṣe rí yẹn gangan ní ojú gangan bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ẹ̀mí ẹ̀ wọ́n ní mọ̀ pé ó dàbí pákó tó gbé tì kàmọ́sálì ìmọ̀r yá mi lu àsìfáàrà bẹ́ẹ̀ ló ṣe rí àbọ̀mọ̀ ó dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ru tíra tí ò wúlò fún bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ ṣe rí ìwọ tó ń kó ti Kùránì sí tẹ́bọ̀ Kùránì rẹ̀ nù ẹ̀ pàṣọ pé ìwọ gangan fàṣùbírí alámọ̀yà kò lò ó wà tẹ̀lé wàájúrò màájúrò jẹ̀mí ìlànà àbọ̀ òkà ṣèbí ọ̀rọ̀ kà ń sìn wáyé tí wò tẹ̀lé ó yàtọ̀ ó ń ṣe pé kí wọ́n ṣe sùúrù wọ́gbọ̀n ṣe sùúrù ṣe sùúrù lórí gbogbo tó bá sọ fún ẹ ọlọ́wọ́ pé fàṣárì ni alùpùpù dáwọn dábì àwọn tó parọ́ mú ẹ tó bá jẹ́ pọ̀ parọ́ mú ẹ wáyé tó dáwọn dọ́ lọ́hùn ẹ jẹ́ ká fojú àpọ̀nbẹ́pọ̀ rẹ̀ wọ̀n ẹ bá mi wá fọ́tò ẹ jáde ẹ bá mi wá fọ́tò Saheed Al-Mubaraku àpọ̀nbẹ́pọ̀ rẹ̀ bẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ bọ́ àwọn yàrá wò pé bó ṣe rí yìí o ẹni Ọlọ́run ni o bó ṣe bóra yìí o ó ti wá dẹni Ọlọ́run o bó ṣe bóra o èèyàn játijàti irọ́ mọ̀ ń bọ̀ ó dàbí pákó tó ń gbé ti ògiri mọ̀ ń bọ̀ ẹ bá mi wá fọ́tò wèrè Al-Mubaraku yìí. nígbà tí o bá ń rí wọn tó ujibuka ajsamuhum ìrísí wọn báyìí yóò jọ ẹ lójú wàá rò pé èèyàn gidi ni wọn. wa in yaqulu àmọ́ tí wọ́n bá. ìwọ bí ìwọ náà tí ìwọ náà bá wá ń sọ̀rọ̀ yẹn á rò pé olórí búlá Al-Mubaraku. sọ̀rọ̀ tasma' li qawlihim ìwọ tẹ́tí sí ọ̀rọ̀ wọn. orí pé ka'annahum khushu. láì tí kò gbọ́n tó ń wí ìwọ náà nǹkan ìwọ náà wọ́wọ́wọ́ tí wọ́n náà ń wí jáde ìyẹn ti eléyìí ò ní làákàyè lórí ara ohun tó ń sọ ó dẹ̀ ń bó gangan wí ṣé kò bẹ́ẹ̀ wí
musannadatun wà á rí pé wọ́n yàtọ̀ sí pákó tí wọ́n gbé ti ògiri. ìwọ gangan náà. sẹ́pẹ̀tẹ̀ ẹ bá ti bá yóò ṣubú tí ó máa fi hàn pé kò sí làákàyè. ìwọ gangan kọ́ ṣé wọ́n ní làákàyè lórí ni inú mi jù pé ìwọ gangan ló fọwọ́ ara ẹ̀ múra ìwọ ló kó tí àkùrán tó mú ẹ o gbogbo àpò tó kó tí ń sìn ìwọ ló mú o ìwọ gangan ló mú kò mú Mala Yusuf o torí pé Mala Yusuf ti ṣe sùúrù how many years ago 13 almost 11 years náà fi ṣe sùúrù ṣé wọ́n ṣe sùúrù bẹ́ẹ̀ wọ́n wá sọ̀rọ̀ kan nínú ọ̀sẹ̀ ìta àbígbàwo ó sáré bẹ́ẹ̀ bọ́ta boom ó sáré pariwo gbàyẹ kíníkọ̀ bẹ́ẹ̀ tó fi náà ráńdì bẹ́ẹ̀ tó jókòó lé hot plate bìlẹ̀ àwọn aládùúgbò mọ̀ pé wọ́n ní àtúpọ̀ kí lórúkọ ẹ̀ ló ń lò stove ló ń lò àbí bìlẹ̀ àwọn tó ní hot plate bìlẹ̀ àwọn aládùúgbò ẹ̀ mọ̀ pé wọ́n rówó ra hot plate bìlẹ̀ àwọn aládùúgbò ẹ̀ hot plate wọn fi ń dáná hot plate àwọn yìí bọ́lẹ̀ ti ń tà wọ́n ti ń tà káàkiri lọ sí ọjà jàǹkàrà sí pé ó fẹ́ wo okun tó ń pè ní hot plate bẹ́ẹ̀ pé kí wọ́n plug hot plate lé iná kí wọ́n plug hot plate mọ́ electric ó ti wá gbóná ó ti pọ́n kò má wà wọ ṣòkòtò kò má wọ kọ̀ọ̀kan jókòó lè píà ó sáré fò dìde ó pariwo ẹgbà mi ó kíníkan ó fò dìde bẹ́ẹ̀ tí hot plate jóǹdì tí gbogbo díẹ̀ wá pọ́n ó pariwo ọmọ tí hot plate bá jóyàn bóyá o ti fọwọ́ kàn tó jó ẹ bẹ́ẹ̀ ló ṣe Al-Mubaraku gbogbo díẹ̀ wá rẹ mọ́lẹ̀ ó pariwo bẹ́ẹ̀ tí díẹ̀ ti jóná ó pariwo bẹ́ẹ̀ tó tẹ̀ lọ́dà ọmọ ọ̀dẹ̀. yasabuna kulla shay'in alayhim ó máa lérò pé èèyàn gidi ni wọ́n. wọ́n náà bó ṣe ń tu bẹ́ẹ̀ tí hot plate jóǹdì. ojú ilé máa fi wò wọ́n ọ̀rọ̀ ni umul aduwu ọ̀tá èèyàn ni wọ́n. ìwọ gángan lọ̀tá Jamiu ìwọ gángan lọ̀tá umul aduwu ni wọ́n lówó gángan aduwu Jamiu ló jẹ́ ó lè bá sọ lórí ọ̀rọ̀ ó lè sọ fún pé tó ṣe ò dá ọ̀tá Jamiu ló jẹ́ náà. ọ̀tá ló jẹ́ fi Jamiu. àwọn ọ̀tá tí wọ́n pé àwọn tí wọ́n máa ń destroyer. gbọ́ngàn ni wọ́n kókó tó bá ń ṣe destroyer mi. ọ̀tẹ́lẹ̀ òun lọ. ṣé wọ́n gan-an ń ṣe ọ̀tá Jamiu láti má sọ̀rọ̀ fún Jamiu Adegunwa ṣé ọmọ kọ́ta Jamiu ló jẹ́ o gbádùn ẹ̀kọ́ ni hot plate ó dòdì wọ́n pariwo. torí pé bínú ọlọ́wọ́ máa bá wọn. ẹnlẹ́ yóò fà kúl báwo ni wọ́n fẹ́ ṣe tí bínú ọlọ́mọdé. gbogbo ọ̀rọ̀ tí Yusuf irọ́ tó pamọ́ mi lèmi ń wí o tó bá jó òótọ́ ló ń sọ mọ́ mi ò ní jèrè o àmọ́ tó bá yẹ pé irọ́ tó pamọ́ mi ò ní jèrè láyé o. àmì tí Mala Yusuf bá wá gbé jáde wàá rí pé ò ní jèrè ṣé tí Mala Yusuf bá gbé jáde ó dẹ̀ ní jèrè tọmọtọmọ ni o ó mọ̀ pé wọ́n lọ sí nítorí èpè tó ṣẹ́ ni wọ́n sọ pé ó fẹ́ jèrè tọmọtọmọ ó pé ìlú Mọ́kà mo wà yìí èèyàn kì í ṣépè fún yàn bẹ́ẹ̀ gbogbo àdúrà tó bá ṣe ń bẹ́ẹ̀ ó máa ń mú yàn gbogbo èpè tó bá ṣe fún yàn ó máa ń mú yàn alihamudulilayi gbogbo àdúrà tí mi ṣe Ọlọ́run gbà gbogbo ẹni tá à ń ṣàdúrà fún Ọlọ́run máa ṣàgbàdúrà yín Ọlọ́run jọba ṣàgbàdúrà yín ẹgbọ́n tí kí ni wọ́n wí ìwọ wa bú ẹ bẹ́ẹ̀ èèyàn kan ti wá bú mi bẹ́ẹ̀ ó gbọ́n tó wí èèyàn mọ àìlọ́mọ mọ́ríkàs ọ̀rọ̀ bàbá yín lóyìn dùn yín látànà mo yìí ń bọ̀ lórí ọ̀rọ̀ mọ́ríkàsì mo yìí ń bọ̀ again ṣe ti gbọ́ ẹ̀wọ̀n mọ́ríkàsì ẹ̀ bẹ́ẹ̀ yẹn mo yìí ń bọ̀ àbáyín afẹ́ wo ohun tó da sílámù ẹni tó kó bá sílámù gbogbo sílámù lẹ́ Yorùbá ẹ̀wọ̀n mọ́ríkàsì mo yìí ń bọ̀ púrúfù pé ṣé wàá dáná wà náà àwọn tó bá sílámù lẹ́ Yorùbá jẹ láti ilẹ̀ mo fẹ́ gbé jáde mo yìí ń bọ̀ máa ṣe àdámọ̀ gangan ni o gangan fún tẹ́yìn ọmọ yẹn ń kọ yẹn torí yín ó pè yẹn mo fẹ́ gbogbo yẹn mọ̀ pa fa yín gangan òun lọ tá sílámù lẹ Yorùbá ádámọ̀ mo yín bọ̀ so ti gbọ́ ẹ pìpìà fún mo ń bọ̀ o máa mi ò mọ̀ pé mi ò ṣeré tí bá ní fẹ́ ṣe kọ́ mo ń bọ̀ o mo yín bọ̀ sọ̀rọ̀ wẹ̀rẹ̀. ìjẹun kódà Ọlọ́run ó bẹ̀ ẹ́ wí látàyè yìí. mo lérò pé ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹ ti gbọ́ ọ̀rọ̀ Al-Mubaraku àwọn ìpè tó ṣẹ́ àti ìfọwọ́sọ̀yà ìdánilójú tó fi múlẹ̀ ṣinṣin wípé èmi Yusuf Adépọ̀jù mo parọ́ mọ́ òun bó bá jẹ́ wípé wọ́n tó bẹ́ẹ̀ bú yẹn mo fẹ́ blọ́ọ̀kì àfin Mr Syndicate afáwọ̀ Abdulwasi Adébísí ló bá mo fẹ́ blọ́ọ̀kì èèyàn kan tó bú èbú ń bẹ̀rẹ̀ sí mo rí èèyàn kan tó ti sínwín lára àwọn ọmọ mọ́ríkàsì fẹ́ sáré blọ́ọ̀kì ẹ̀ náà mo ń bọ̀ yẹn blọ́ọ̀kì ẹ̀ láti ibẹ̀ àti ibẹ̀ ẹ̀ kì í gba blọ́ọ̀kì ó máa ń dùn ẹ̀ mọ́ mọ́ríkàsì bá dárúkọ ádámọ̀ yẹn sóhun lọ́lọ́hun yín ni ádámọ̀ yẹn gọ́gọ́ lọ́lọ́hun yín àbí mo ń bọ̀ àgbà ọlọ́hun yín kò
màá rà ọlọ́run yín kò mò ń bọ̀ àbá ọlọ́run yín tẹ́tẹ́ pádámọ̀ lọ́lọ́run yín yẹn mo yín bọ̀ àbá ṣé o ti gbọ́ mò ń bọ̀ àbádámọ̀ mò ń bọ̀ wá tú jáde kẹ́ gbogbo yín balẹ̀ mọ̀ pé òun gọ́gọ́gọ́ ọ̀tá ìsìlámù ni ó mọ̀ òdodo kò wá ṣòdodo ó wá jẹ́ kí ìsìlámù ó wá ń fi torí pé òun fẹ́ jẹun ó fẹ́ fi ìsìlámù jẹun ádámọ̀ ó fẹ́ fi ìsìlámù jẹun ṣé o ti gbọ́ ọmọ mọ́ríkàs ádámọ̀ àfa ẹ̀ ó fẹ́ fi ìsìlámù jẹun ló fi kó bá ìsìlámù lẹ̀ Yorùbá ọmọ ẹ̀ náà wá fẹ́ máa wá wò pé òṣì tí bàbá òun ṣe o kóun náà tún máa kóun rí fọ́blíṣì òṣì bàbá òun apàtì wa kà ó dùn mí tí mi ò tí bẹ̀rẹ̀ ariwo tí mo ń pa ẹ̀ lójú ayé ádámọ̀ kò bá gbà wo máa fún ádámọ̀ máa fúnro bí aṣọ ẹ̀mí àfẹ́ bọ̀ wàláì ó kún náà àwọn àfẹ́ onílọ́nkàlì lọ́wọ́ gbàjẹ́pọ̀ àgbà onílọ́nkàlì lòun náà àfa jàgbàjàgbà sọ́rọ́jọ́ málàmẹ́sọ̀. ó fún mi ní information. lókè mi pẹ̀lú yín. ó ṣépè fóun náà. tó bá dẹ̀ jẹ́ ustaz wa Abdulgani Manga afa Saheed Al-Mubaraku ó ní tí manga tó bá bó òun tí ò táṣìírí òun síta ó ṣe ìpè náà fún báyìí ó máa ṣẹlẹ̀ sí i. tó bá wá jásí pé látọ̀dọ̀ manga ni làṣírí mi kan wà tàbọ́dọ̀ àfin tí wọn bá tú wọn ní jèrè pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run yóò bá mi wọlá ńjọ́ tọ́lọ́wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ Kùránì kalẹ̀ fún Ànábì tó fi wá sọ kalẹ̀ parí ní jèrè Ọlọ́run ní fi yín lẹ̀ Kilode ẹ tún fẹ́ dáàrin àwọn àtàdégún wà lónìí Kilode aburú wo ládégún wà ṣe tí mo fẹ́ fi sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. ó sọ sòódì ẹ lójú pé ó sọ Al-Mubaraku ó sọ̀rọ̀ Adégún àbí ó sọ àmàbẹ́ gbéjáde máa wọlé. ẹ̀pẹ́ sí ló bù torí yóò bá burú. má wọrí wàá gbọ́. Lagos state Ọ̀ṣun state kí lájọ ní papọ̀. má wọrí wàá gbọ́. tẹ bá ń jàjà yẹn máa já lọkọ kẹrin. má wọrí wàá gbọ́. ẹ wọ́n kórìí ibu yín lọ́dọ̀ ni. má wọrí. àmọ́ tó o bá bọ́ ta kó o tú ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn Yusufu ò ní jèrè tọmọtọmọ o. tó bá jásí pé èmi náà ń ba Adégún wà jẹ lẹ́yìn tẹ́ ń gbọ́dọ̀ kan tí ò dá ń pa àbí mi ò ní jèrè kódà tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu ààfin bó kó nǹkan jẹ láàárọ̀ Ọlọ́run parí láàárọ̀ yóò parí lálẹ́. inú mi dùn ẹ bó ṣe ń ṣẹnu tó ń tẹsánná Mala Yusuf tẹ́ ẹ bá sọ jáde mi gò ní báyìí sọ̀rọ̀ mọ́ tẹ́ ẹ bá kó jáde èmi ti rí ṣùgbọ́n ẹ kó jáde gbogbo ayé gbọ́ gbogbo èèyàn jàǹfààní ẹ pé báwọn pípín ṣe máa ń ṣépè lórí irọ́ rẹ̀ bọ́n ṣe máa ń ṣépè lórí irọ́ ẹ jẹ́ gbogbo ayé rí pé bọ́n ṣe máa ń ṣépè lórí irọ́ rẹ̀ o wọ́n máa ń ṣépè báyìí tá a máa ṣépè báyìí wàá rò pé a ò lórí sọ wàláhì ó lè ṣépè lórí irọ́ ni parọ́ ẹ lọ. kódà tó bá jọ́dọ̀ máa ń gà náà ni èyí tó bá sì tó nù wọn tó pè mí tẹ bá rí ní tí mo sọ ẹ tú láṣìírí. bẹ́ẹ̀ ni wọ́n máa bẹ́ẹ̀ tú wọ́n á bẹ́ẹ̀ tú jáde sotúgbọ́ gbogbo ayé máa gbọ́n tó sọ sotúgbọ́ wọ́n á bẹ́ẹ̀ tú ta. Yusufu dẹ̀ di òpùrọ̀ kalẹ̀ ìwọ tí gbogbo ayé ń wò pẹ̀lú àpẹ. Yusufu òdò òpùrọ̀ ohun tó ń sọ lẹ́yìn Jamiu ò dáa wọ́n máa bẹ́ẹ̀ kó jáde Mala Yusufu òdò òpùrọ̀ wọ́n á bẹ́ẹ̀ kó jáde wàá gbọ́ fúnra ẹ̀ gbogbo ayé máa gbọ́ ọ̀n kò lẹ́sẹ̀ pé wọ́n máa sẹ́ndì ẹ̀ sí ẹ gbogbo ni ó wọ̀ ló fẹ́ gbọ́ gbogbo ni ó wọ̀ ló fẹ́ gbọ́ tó ń wí pa Jamiu tó ti gbọ́. lórí screen ó wá doni yẹ̀yẹ́ o tún wá ń pa irọ́ ó sì máa rẹ́rìn. ó lè ń sọ kálára bẹ́ẹ̀ pé ó right bẹ́ẹ̀ kó ló sọ. kí ló dé kí n tẹ̀lé pẹ̀lú tí. ṣé irùngbọ̀n súnmọ́ yín náà rẹ̀ irùngbọ̀n bí òbúkọ yìí ṣé irùngbọ̀n tí ó gbé yín wà jẹ́ náà rẹ̀ pẹ̀lú rọ̀ yìí. ẹ wòran irùngbọ̀n yìí. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ mi ò ní dọ́dọ̀ yín o kò ju yẹn náà lọ o akulu kọ́lẹ̀ hada istaghfirullahi wa lakum ọlọ́run foríjì yóò foríjì amátàjọ ọlọ́run la'natullahi ala al-kadhibin ìbínú ọlọ́run yẹn yóò wọlé tọ́ òpùrọ́ ẹ lọ béèrè mi lọ́dọ̀ àwọn tó mọ̀ mí èmi yẹn bá yẹn lò láàbọ̀ tẹ́ ẹ bá mẹni tẹ́ ẹ fẹ́ parọ́ mọ́ tẹ́ ẹ nílà káyè tẹ́ ẹ lè fi sí làkáyè. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ọ̀rọ̀ rí o tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí mo sọ mo ní àwọn Al-Mubaraku Adégúnwà lèmi ń bá sọ̀rọ̀ mi ò attack Al-Mubarak mi ò sọ̀rọ̀ Al-Mubarak láì dá Adégúnwà lọ gbọ́n tí àwọn Al-Mubarak ń sọ lẹ́yìn ẹ̀ ó tán. mo dẹ̀ sọ wípé I won't expose that bó ṣe jẹ́ wípé gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ní Islam tẹ́ bá súnmọ́ mi ẹ mọ̀ mí tí mo bá ní ẹ̀rí lọ́wọ́ ẹ̀rí yẹn lè wà ní ọwọ́ mi for the next 2, 3, 4, 5 years tí mi ò ní gbé jáde síta. bẹ́ẹ̀ tí ẹ ní ríro. tí n bá wá lè sọ̀rọ̀ mi ò kì í sọ̀rọ̀ kí n má lẹ́rìí gbogbo allegation tí Al-Mubarak fi ń kàn mí. bẹ́ẹ̀ ni. Al-Mubarak fẹ́ fi rẹ̀ ṣẹ̀ sí ni. Al-Mubarak sọ gbọ́. rí i wípé ìbá dákẹ́
kó má sọ̀rọ̀ kò bá pé ìbá dákẹ́ kó má fi èpè sí. wàláì kò bá pé. now Al-Mubaraku wá ṣe nǹkan kan ó mú àwọn àyá Al-Qur'ani wá láti fi sọrú èèyàn tèmi ń ṣe. Ẹ dákun Al-Mubaraku ń ṣe wáàsí fún mi wípé tí wọ́n bá ń bú mi gẹ́gẹ́ bí Kùránì ti sọ kémi ṣe sùúrù. sóhun ṣe. ẹ jọ̀ọ́ kí ni tí èmi sọ sí Al-Mubaraku kó tó ya wèrè bọ́ta tó fi ṣe wípé tó sẹ́yìn tó fi bẹ̀rẹ̀ sí sọ wípé èṣù ni èmi. 11 seconds. ọ̀rọ̀ 11 seconds. 11 seconds. ẹ jẹ́ ká pé 11 seconds tí mo fi deserve wípé ṣèitán oní Yusuf Adépọ̀jù olóògbé ṣèitán ni kì í ṣe ni Ọlọ́run. eléyìí kọ́kọ́ ń tọ́ka sí wípé Al-Mubaraku ó ti rí àkọọ́lẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ti fi ìṣípayá hàn Al-Mubaraku wípé iṣẹ́ tí mò ń ṣe ohun Ọlọ́run ò tẹ́wọ́ gbà tó rẹ́ni èṣù ni mí. Al-Mubaraku ti jí àkọọ́lẹ̀ Ọlọ́run wò tó sì ti ní àrídájú wípé nítorí ọ̀fun ni mo fi ń ṣe dáwà yìí. Al-Mubaraku ti ní ìmọ̀ àkọ́kọ́ tó fi mọ̀ wípé Yusufu kì í ṣe ẹni Ọlọ́run. Al-Mubaraku ti ní ìmọ̀ àkọ́kọ́ Ọlọ́run ti fi hàn án tó fi mọ̀ wípé gbogbo ohun tí mò ń ṣe yìí ó kọjá tẹ́wọ́gbà níwájú Ọlọ́run torí pé haza rọ́jùlù ṣàìtọ́n. haza rọ́jùlù ṣàìtọ́n. ẹni èṣù ni ẹni èṣù kan ò lè jẹ́ ní tẹ́wọ́gbà níwájú Ọlọ́run. gbogbo eléyìí ó jẹ́ ká mọ irú ẹ̀dá tí Al-Mubaraku ṣe níwájú Ọlọ́run. àwọn tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run ní. mi ò mú ẹnu àbùkù kan ọ̀rọ̀ ni mo sọ fún 11 seconds ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ mi ò sọ ohun tó sọ jáde síta ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam. ẹ wá wò ó ẹni tó wá ń ṣe wáàsí pé kí n ṣe sùúrù kí n ṣe sùúrù tí wọ́n bá bọ̀ ọ́ lórúkọ jẹ́ tí wọ́n bá ń bú ẹ ṣe sùúrù. 11 seconds láàmú fi sọ̀rọ̀ dáàkà méjì ó sọ nǹkan kan àsọ tó sọ ọ́ tó fi ṣe lé what of èmi tí wọ́n wá ń bà lórúkọ jẹ́ for more than 12 years tí mi ò dẹ̀ jáde sọ̀rọ̀ síta láàrin ọdún méjìlá náà. 11 seconds ní reaction Al-Mubaraku pọ̀ tó báyìí. over 11 years lèmi ò fi sọ nǹkan kan o not even 11 months. And you can see the double standard. now ẹ bá mi bi Al-Mubaraku léèrè wípé bí èèyàn bá ń seek for justice ǹjẹ́ Islam takò ẹ̀ kí ló dé tá a fi ní sharia tá a sì ní judgement kí ló dé tá a fi ní punishment nínú Islam kí ló dé tá a fi ní ìdájọ́ kí ló dé tá a fi ní òfin. kábíyèsí Ọlọ́run àwọn tí ń pèpè sójú ọ̀nà Ọlọ́run náà ní kí ni judgement kí Al-Mubaraku bá wa jáde kó bá wa ṣe wáàsí lórí ètò ìdájọ́ òfin àti ìjìyà nínú Islam. wọ́n bà mí lórúkọ jẹ́ kí n dákẹ́ wọ́n pè mí ní Boko Haram kí n dákẹ́ wọ́n pè mí ní kidnapper kí n dákẹ́ wọ́n bú bàbá mi kí n dákẹ́ wọ́n bà bàbá mi lórúkọ jẹ́ kí n dákẹ́ wọ́n ń bú fámìlì mi kí n dákẹ́ wọ́n pè mí ní nǹkan tí mi jẹ́ kí n dákẹ́ lórí social media tó ní record. that means pé mi gan ti admit pé bẹ́ẹ̀ náà lórí. ǹjẹ́ Al-Mubaraku lè gbà kẹ́nìkan sọ̀rọ̀ ẹ̀ gbogbo tán ṣe sí mi fọ́dún kan tàbí oṣù kan tàbí oṣù méjì tàbí ọdún méjì. kò ẹni sùúrù malam ẹni òun náà ra ọ̀rọ̀ 11 seconds lásán lẹ sọ ń pa ẹ o ló fò jáde bí ọ̀pọ̀lọ́ ní òjò inú ra tó pariwo bẹ́ẹ̀ tí wọ́n fi hot plate jóńdì. 11 seconds péré lásán nìyí o tí a sì sọ pé Al-Mubaraku jẹ́ kidnapper tá a sọ pé Al-Mubaraku jẹ́ Boko Haram tá a sọ pé Al-Mubaraku jẹ́ agbénipa 11 seconds ní ẹ wo reaction Al-Mubaraku bọ́bá wa jẹ́ wípé odidi ọdún mọ́kànlá not even 11 months 11 seconds lásán ní reaction Al-Mubaraku yìí o not even 11 months not even 11 weeks not even 11 days èmi tán wá ṣe bẹ́ẹ̀ fún for more than 11 years ńkọ́ I am sure pé
pẹ̀lú reaction 11 seconds ẹ wo bá Al-Mubaraku ṣe react báwo ni ó ṣe react tó bá jẹ́ pé 11 minutes ni mo fi sọ̀rọ̀ ẹ̀ báwo ni ó ṣe react tó bá jẹ́ pé 11 hours ni mo fi sọ̀rọ̀ ẹ̀ báwo ni ó ṣe react tó bá jẹ́ pé 11 days ni mo fi sọ̀rọ̀ ẹ̀ báwo ni ó ṣe react tó bá jẹ́ wípé 11 weeks ni mo fi sọ̀rọ̀ ẹ̀ báwo ló ṣe máa react tó bá jẹ́ pé 11 months then báwo ni ó ṣe react tó bá jẹ́ pé 11 years. a ti lọ gbógun jẹ. àbùsí ò dáa akẹgbẹ ní ojú ibi tá a ti tókun bọ̀ lọ́rùn finally ẹ̀yọ́ ọ̀yá mi nẹ́sẹ̀ sílá. finally yẹn gangan mo fẹ́ gbọ́ finally yẹn Al-Mubaraku finally tí malayisu fẹ́ sọ yẹn táyẹ̀tì kò gbọ́ finally àṣírí ẹ̀ ti tú àrímáwọ̀rì. tó bá ní ẹ̀rí mi ò ní sọ Al-Mubarak ó ti challenge mi. ṣùgbọ́n báyìí. wá jáde síta sọ fún gbogbo ayé pé ò sọ̀rọ̀ Adégúnwà lẹ́yìn. ó yá. Al-Mubarak you have challenged me. Come out and reveal to the public that you have never said anything that demeaned the personality and personage of Jamiu Adegunwa. Come out. Wá jáde síta jẹ́ kí n fún ẹ ní expo díẹ̀. Jáde síta kó sọ fún gbogbo ayé pé o discuss ọ̀rọ̀ Adegunwa rí nípa ntí Adegunwa ṣe fún Captain Al-Barika. Jáde síta kó sọ fún gbogbo ayé wípé o discuss ọ̀rọ̀ Adégúnwà lẹ́yìn nípa àsọkúsọ tí Jamiu Adégúnwà sọ nípa pé baba ńlá wa ànábì Adam kò kí ń ṣe ànábì Ọlọ́run. jáde síta kó sọ fún gbogbo ayé pé ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ajá ká máa jajá tí Adégúnwà wòròwòrò tádégúnwà ń ṣe lórí ọ̀rọ̀ ká máa jajá. jáde síta kó deny pé ó sọ̀rọ̀ nípa inshallah investment eléyìí tí ó fi 200 million. 250 something million sí ọrùn Adégúnwà lénìí tí ò tí mọ́nudó tó fẹ́ dọ̀là sí. débi pé Jamiu ṣe pé owó tó fi ń ṣe Al-Mubaraku sọ débi pé owó tó fi ń ṣẹjọ́ yìí tó bá yẹ pé wọ́n fi ń dá fíṣẹ̀ bí ilà ìfún máa san gbèsè ẹ kò bá pè é ó sọ bẹ́ẹ̀ ṣé ò sọ bẹ́ẹ̀ Al-Mubaraku ṣé ò sọ bẹ́ẹ̀ ó máa bọ́ ta máa wọlé wàá gbọ́ fúnra ẹ ó sọ Jamiu Al-Mubaraku sọ pé èmi tún sọ lẹ́yìn ẹ̀ Al-Mubaraku sọ pé owó tó fi ń ṣe kéèsì lápèjúwe ni o mo pé mi ò ní ẹ̀ literally pé gbogbo ìgbè ni ẹ̀ jẹ́ sọ pé Jamiu sọ pé Al-Mubaraku sọ pé gbogbo owó òṣìṣẹ́ kan ló ń dá tẹ́fí ló ń ṣe kéèsì káàkiri tó yẹ pé owó gbogbo owó tẹ̀ ń dá káàkiri kó gbèsè ní ẹ̀kọ́ lọ́ọ́ fi sọ̀nà o mẹjọ tó kéèsì tó ń fa káàkiri tí ó lè rí draw jẹ́ púpọ̀ ń dẹ̀ láàmú káàkiri ń ṣe kéèsì káàkiri kéèsì rẹ̀ pé àbòsí ni gbogbo ẹ̀ owó tí wọn jábí sẹbi lẹ́la fi lọ kọ́ máa lọ sọ fún gbogbo owó tẹ̀ da ìkẹ́ni sọ gbèsè fún kẹjá fún kẹ́ni sọ gbèsè gan ló pè ló jẹ gbèsè tún tí lẹ́la sọ gbogbo àwọn tó jẹ gbèsè gan lọ́n lé káàkiri gbogbo ẹ̀bọ̀ ní wá káàkiri. Ajagunwa wa yí ẹ bó ṣe rí. máa gbọ́ lọ. tó fẹ́ dọ̀là sí jáde síta kó sọ pé you have never discussed with anybody on the inshallah investment. gbèsè. kó o dẹ̀ jáde síta jẹ́ kí ayé mọ̀ pé ó sọ̀rọ̀ tí Adégúnwà lè banújẹ́ lé lórí níta lẹ́yìn Adégúnwà jáde síta tó o bá wá jáde síta tó o sọ bẹ́ẹ̀ pé ó sọ o then èmi Yusuf Adépọ̀jù I will reveal to the public all what you have said. gbogbo tó sọ nípa Jamiu Adégúnwà máa gbé jáde síta. And by the special grace of Almighty Allah tí n bá wá gbé jáde síta tí wọn náà fi ti ara ẹ gbọ́ tí gbogbo ayé gbọ́ nígbà yẹn ni ìpè tó ṣẹ́ fún mi ní gbogbo ayé wà gbà pé ìpè yẹn ń kọ́ kò lè bá mi ìwọ náà lè pè yẹn á máa bá. I give you 24 hours jáde síta Al-Mubarak 24 hours ti pé ti kọjá sọ̀rọ̀ Adégúnwà lẹ́yìn rí then I will come out for you. Wallahi mi ò ní sọ̀rọ̀ kí n má lẹ́rìí mi ò ní sọ̀rọ̀ kí n má lẹ́rìí mi ò ní sọ̀rọ̀ kí n má lẹ́rìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Al-Mubaraku ṣé o fẹ́ ti ààrẹ gbọ́ ó ti lọ fi ìrù fọ́nà ó ti fi fọ́nà malayisu fún bọ́ àbá ẹ̀ ọ máa tún gbogbo ẹ̀ jáde wo Jamiu ṣé wọn náà fẹ́ ti ààrẹ gbọ́ tó bá gbọ́n tó sọ ń pa ẹ lẹ́yìn tó bá gbọ́n tí Al-Mubaraku sọ ń pa ẹ lẹ́yìn yín ọ̀kan wà pẹ̀lú yín òwèrè kan náà ní gbogbo yín òwèrè kan náà lẹ́yìn méjì mọ̀ pé kò ká wa Al-Mubaraku wá yàgbẹ́ spáǹtì ó yàgbẹ́ kó tàǹbà wà látẹ̀ méjì ní ọ̀sìnwí kan náà ní gbogbo yín kò ká wa ṣùgbọ́n àkọ́ sọ fún ẹ pé olóṣì kan náà lẹ́yìn méjèèjì
ohun tó ń sọ pa ẹlẹ́yìn yàtọ̀ sí ohun tó ń wí mo ní kẹ́ bá mi wá fọ́tò Al-Mubaraku wá pọ́n bẹ́pọ̀ rẹ̀ ibi níbi eléyìí ẹwù bó ṣe rí òun tóun ṣe pé Malaysia irúgbọ́ Malaysia dàbí ògúnfe òun tó lọ dàbí àgbájú yìí nǹkan àgbà àrọ́bì ní kọ́ọ̀sì irú ṣàwárí bì àrọ́bì ní ẹtírìmù rún mu kò ní ẹ̀fà owó tiẹ̀ òun fa tán ni ìtàlọ́bì sọ ọ̀tọ̀ opposite ìtàlọ́bì sọ ló tẹ̀lé ó wá fi rògbòn ẹ̀ létí ro ọmọ yẹyẹ òun lélẹ̀ Al-Mubaraku lélẹ̀ Saheed Al-Mubaraku lélẹ̀ onírọ́rọ́ ó parọ́ kú bó ṣe wà yẹn ó dẹ̀ mú àdísì ànábì dàrú bíi káàì wàláì tó bá fẹ́ dẹ̀sìn rú báyìí akọ́kọ́ ní bàbá Mudiru Markaz ọlọ́run máṣe ìjọ pẹ́ fún wa Mudiru ló máa kọ́kọ́ áìpù nù ṣé ní gbogbo àwọn olórí burúkú tó bá fẹ́ dẹ̀sìn rú ẹni tó máa ń kọ́kọ́ pọ́nlé wọn kọ́kọ́ pọ́n Mudiru Markaz lè wá ní bàbá Mudiru Markaz tí bàbá Mudiru Markaz sọ nìyẹn tẹ́lẹ̀ ẹ̀fẹ́ gbọ́ ohun tí bàbá Mudiru Markaz sọ nìyẹn ó bóra ni ó bó kìnìyàn ò tọ́ra yé ẹ bá mi wá fọ́tò ẹ̀ dáadáa bó ṣe bóra ó bóra gidi ní Òwèrè ó bóra gidi ní Òwèrè báyìí onírànù tẹ bá rí gbogbo ọwọ́ ẹ̀ bó ṣe rí ó bóra tán ni o onírànù játijàti wọ́n náà wọ́n ń sọ̀rọ̀ pé kinní kan Al-Mubaraku lélẹ́yìn o máa wọ̀ ní Malaysia fún bọ́ àbá ẹ̀ wọ́n máa gbọ́ gbogbo kinní yẹn jáde gbogbo yẹn máa wá rí gbogbo yẹn máa gbọ́ gbogbo tó sọ wọ́n pátá wàá wá wò pé èpè tó ṣé kò wá ní mú ẹ báyìí Al-Mubaraku ṣé pè tó wá ṣẹ́ kò wá ní mú ẹ mú ń bọ̀ ẹ jẹ́ n play voice kan kó tó di pé táìmù òrùn wa ò ní pẹ́ tó ní asiri wa ò ní pẹ́ tó ní ìlú mọ́kànbí ẹ jẹ́ n play voice náà bismillah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. èèyàn kan ẹ jẹ́ n gbé láti òkè èèyàn kan ló dà pé bamalam sọ̀rọ̀ ẹ jẹ́ n play kí ló dé tán. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Malam. Mo ń bọ̀. Wabarakatuh. Malam Yusuf Adepoju. Aku wájú sàdẹ̀kù ọ̀rọ̀ àdínì. Tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala àtúbọ̀ sọ wá ní ẹ̀san olóore. Àwa jẹ́ ọ̀kan lára àwọn fáǹsì yín tí à ń tẹ̀lé yín tí a sì nífẹ̀ẹ́ yín púpọ̀. Tọ́lọ́wọ́n á dẹ̀ jẹ́ kí a bára wa pẹ́. Mo rí nǹkan kan online tí ó dẹ̀ bu omi tútù sí mi lọ́kàn díẹ̀ pàápàá jùlọ ọ̀rọ̀ tí Alfa Al-Mubarak tó sọ sí yín tí ó fi allegation kàn yín pé ẹ parọ́ mọ́ àwọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé yín ṣépè tó jáwọn yálàyà èpè léyìí tí ò yẹ kí abálẹ́nu mùsùlùmí. Eléyìí ó jẹ́ kí n wà first láti pè yín láti bá yín discuss lórí ẹ̀ toró ṣeé ṣe bóyá ìkan àbí méjì nínú ọ̀rọ̀ mi excuse me ó ṣeé ṣe kí ó tún lè wúlò fún episode 6 tí ẹ fẹ́ gbé jáde ni. Àkọ́kọ́ náà afa yìí lára nú ọ̀rọ̀ wọn tẹ́ bá gbóhùn wọn dáadáa allegation tí wọ́n sábà fi kàn yín jù ni pé ọmọ fast ẹ ni o tó rántí pé o mo wá lè máa ra yé plate máa ra Yusuf. sùúrù lẹ́yìn ọdún 12 pé sùúrù yóò tó nǹkan kí ló lè tó bẹ́ẹ̀ tá à ń gbéra wa lọ kíní wọ́n bú ànábì wọ́n gà ànábì wọ́n yàn ànábì wọ́n purọ́ mọ́ ànábì wọ́n ṣe gbẹ́ wọ́n ṣàwò. àwọn nínú kílípù tó rọra ṣe yẹn náà afáyín náà ti fira ẹ̀ hàn pé in fact tí wọ́n bá ṣe ìdá kan nù ìdá mẹ́wàá ní tán ṣe fún yín òun náà fà bínú ju gbogbo ìdá mẹ́wàá tán ṣe fún yín lọ. torí pé nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nínú ọ̀rọ̀ tó play ẹ dárúkọ Mubarak ṣùgbọ́n bí èèyàn máa ń wọ èèyàn kan ìkànnì afáyín gan ìfarabalẹ̀ wò pé Mubarak èwo gan lẹ̀ ń sọ kò tiẹ̀ tí ì mọ̀ tó fi ní that kind of heavy response kò ì mọ́rú Mubarak tẹ́ ń sọ gangan torí èèyàn máa ń farabalẹ̀ ṣèwádìí tó bá wá ṣe é ṣe pé ẹ wá mú Mubarak mi jáde tí ìwà ṣe tiẹ̀ ń kọ́ nígbà tẹ́ ẹ attach Sunday mọ́ tẹ́ ẹ ti attach anything mọ́. ẹlẹ́ẹ̀kejì nínú statement yín ẹ sọ pé if you hear what Mubarak said about you you will be shocked. ṣé mọ̀ pé the content of the message gangan kí ni tí Mubarak sọ gan ò tí wà revealed. ṣé láburú ni ṣé ní ti dáadáa ni ṣé ní pé káròyìn èèyàn ni ṣé nípa pé kákan tiẹ̀ sọ̀rọ̀ lásán generally ni ṣé mọ̀ pé àfáà yóò farabalẹ̀ tó ti ń fura àbádì
ti ń ṣépè pé òun sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń bá sọ tí ó bá dá kan gbé síta ṣé àfa yìí lè búra pé òun ò sọ̀rọ̀ Jamiu ní ẹ̀yìn rí mi sọ pé láburú o ó kì í tẹ́ bá wá mú content ibi tó ti kàn ti sọ̀rọ̀ ẹ̀ bóyá ó ń advice bóyá ó sọ pé kọ́lọ́n bá wa ṣàlùtọ́ bá wá mú jáde ṣé èpè tó ṣẹ̀yìn náà wà ní jẹ́ olórí ara ẹ̀ tó ló ṣépè pé tó ń bá sọ̀rọ̀ lẹ́yìn bó ti bá jẹ́ rọ́lẹ̀ bá pa kẹwàá ní òkè o mi ò tiẹ̀ wá parọ́ kì í ṣe ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kì í ṣe pé ó sọ̀rọ̀ ẹ̀ láì dáadáa ń sọ o èyí tó sọ ní ti dáadáa ni o proof ẹ̀ rí o ṣé kò ṣe pé àfa ìtì gbéra ẹ̀ ṣépè pẹ̀lú that kind then ẹlẹ́ẹ̀kẹta àìtí sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ àfa ìtì ń gbé àwọn àfin àti manga ṣe pé nu fídíò yẹn mímọ bóyá ti wò bọ̀ mo níbi pẹ́ ti rí tẹ́ẹ̀bà rí ẹjẹ́ mọ̀ màá bá yín wá forward sí ṣé inú ọ̀rọ̀ tẹ́ sọ ṣe made mention manga ṣe pé ó sọ fún yín ṣe made mention pé àfin ló sọ fún yín kí ló dé tá àfa yìí ṣe kó gbogbo àwọn nǹkan yìí tó ṣe jì sínú àwọn nǹkan yìí tóun dẹ̀ lówó ìwọ̀n fẹ́ yá yín sùúrù táàdẹ̀ wá bá sùúrù kankan lọ́dọ̀ tiẹ̀ eléyìí jẹ́ one tí mo kọ́kọ́ fẹ́ kí ẹ kọ́kọ́ dì mú. ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ pe àkíyèsí sà ara nǹkan tí mo lérò pé fi ṣe àáfà yìí òun náà ni pé you're looking for justice lórí ìbanilórúkọ jẹ́ léyìí tó fojú hàn tí ò pamọ́ tí àwọn arábí fi kàn yín àkọ́kọ́ náà is that a crime? ṣé Islam ṣé ó wà ṣé criminal offence ni pé kéèyàn ṣẹ̀ ká dẹ̀ béèrè ẹ̀tọ́ wa then why the Sharia court? dáàmì gbogbo àwọn tó ń lọ Sharia court is haram nìyẹn àbí ànábì gan àbí Islam tó gbé Sharia court lẹ̀ haram ni then afa yìí should come out tóun náà bá ní ṣàbùsí ara ẹ challenge ẹ kó come out kó speak about Islamic perspective in finding justice. Is anything wrong in that if you choose ṣebó kí ó ṣebó ka Quran? But afa yìí náà claim nínú gbogbo ọ̀rọ̀ bóyá ó ti sọ fún yín tẹ́lẹ̀ bóyá ìtọ́ sọ fún yín lọ́wọ́ pé kí ló dé asọ́fún kó ṣe sùúrù kó ṣe kíní kan wọ́n bú ànábì wọ́n gbé mi sọ síwájú afa yìí ó ṣe wá àṣìṣe yín fún yín. Has he ever come out láti preach about defamation kí ni Islamic perspective about slandering about lying against someone about blasphemy? ṣé àwọn á sọ pé wọn ò rí lórí online pé àwọn Jamiu àwọn yẹn sí àlùnà káwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé wọ́n purọ́ mọ́ yín? kí ni perspective ti wọn? ó ṣe jẹ́ pé torí ní tẹ́yìn wá justice wá ìtẹ́ṣe dẹni burúkú nítorí báyìí kì í ṣọ̀rẹ́ bóyá àfa yìí kò rí yín sọ̀rẹ́ òun ó ṣe wá jẹ́ pé àwọn Jamiu òun fọwọ́ra àwọn tó kù fọwọ́ra wọn lórí àwọn tẹ́ fẹ́ fight justice from them. kí ló dé tóun náà ò ṣe wáàsí lórí wọn pé ní tẹ́yìn náà ṣe wrong àbí kẹ́ mùsùlùmí ẹ má máa bara yín lórúkọ jẹ́ mọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bàjẹ́ ẹ má pèrè yín kí ló dé tàfà ìṣe báyìí? eléyìí ń ṣó pé wọ́n ṣe wà àbòsí kan náà nìyẹn láyé tiẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ẹ má bínú àfa yìí ń sọ pé dáwà tẹ́ ẹ̀ ń ṣe nítorí oúnjẹ ni torí tọ́lọ́run tànábì ṣe ǹjẹ́ Ọlọ́run pé Ọlọ́run invite ẹ̀ Ọlọ́run wá open file yìí fún ló fi wá rí i pé ó rí àmọ̀dájú pé torí ti Ọlọ́run kọ́lẹ̀ ṣe ń ṣe ẹ̀ ń ṣe nítorí jíjẹ ni ṣó ní proof fún tí ó bá ti ní proof fún tó dẹ̀ ń kọ́ insist ó kù ó kọ́ lọ́hùn lórí ẹ̀ torí ní tóun náà ṣe yẹn tó bá jẹ́ pé iná fẹ́ bínú bó náà ṣe ń wọ́n ìpè ṣe lóye kéèyàn náà wọ́n ìpè fún. ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ the last one torí àsìkò yín ọkùnrin yìí ó ló purọ́ ayé òun ọ̀run níyìn òpùrọ́ ayé òun ọ̀run irọ́ ló máa ń pa he has to prove it. ṣó ti po ṣé ẹ ti purọ́ kan fún rí ṣó rírọ yín kan rí kó mu jáde ẹyọ kan èyí tó ní ẹ sọ pé ti kíní wì pé ti ọ̀rọ̀ tòun tẹ́ ẹ sọ yẹn although I don't know mi mọ bí ibi táyì ti rí information bóyá ẹni lọ́wọ́ bóyá ó dẹ̀ máa jáde ní episode 6 ni so màá suggest pé kẹ́ ẹ defend ẹ̀ náà lẹ́ episode 6 tó bá jẹ́ pé ẹ ní proof ẹ̀ lọ́wọ́ ẹ gbé jáde but the fact that pé ẹ jẹ́ tí ì sọ kíní content kò tí ì tú ẹ̀lì láti pè yín ní láyà torí kò mọ̀ tẹ́ fẹ́ sọ Mubarak tẹ́ ń sọ gan tó bá tiẹ̀ jóun náà kò tí ì mọ kíní content kò dẹ̀ lè sọ pé òun ò sọ̀rọ̀ Jamiu rí then it will also be a liar láti máa sọ fún yín pé bóyá àbí èèyàn kan ló sọ láti máa guess ṣé bó náà kí lànà bí sọ lórí ká máa guess àwọn ẹni ẹlẹ́ni tó fún lórúkọ ọ̀sìn tó ti attach ó tún create more enmity láàrin àwọn àtẹni táwọn àti ẹjọ́ lọ́rọ̀ eléyìí ní tí mo ní kí n pe àkíyèsí yìí sí afá mi wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ṣé mo lè ráyè plate kí ni Mala Yusuf báyìí táìmù òrùn Jímọ̀ ti àbí táìmù òrùn asiri ti tó èyí tá a ti gbọ́ yìí náà fónílàkàyè ó yẹ kó ti tó báyìí fónílàkàyè ni o tó bá nílàkàyè wàá mọ̀ pé Al-Mubaraku ó kàn drowning man clutching a straw ni mo lè ní drowning woman do the same ó ti ń rìn wọ́n pa èyí tó bá gbọ́ mo ṣe ó yà kò ní dá fún yìí ó yẹ ẹgbẹ́jáde ó ti ogún mọ̀ pé òun ṣòṣì Al-Mubaraku 24 hours ti kọjá tí Mala Yusuf fún ẹ Mala Yusuf ń bọ̀ ń ta láti wá bẹ́ẹ̀ play ẹ gbogbo ohun tó sọ nípa Jamiu either good or bad ọgbà play so tó bá èmi lọ kírun tèmi jàre òun ráyè gbogbo rọ̀bọ̀rẹ́ bí ẹ Al-Mubaraku so tó bá èmi lọ kírun tèmi
mo ìtúlẹ̀ padà wá lálẹ́ o mo ìlẹ̀ padà wá lálẹ́ kí n tún wá tú gbogbo àṣírí rọ èèyàn ní please don't call him ustaz call him Jamiu Ajagun ṣé mi pe Jamiu ní ustaz ni Jamiu Ajagun wà lórí ìjọ àwọn ajaja báwo ẹ pè ní ustaz gbà tí mi ò dẹ̀dẹ̀ wù rẹ̀ mi ò dẹ̀ kí n ṣe létekete ọlọ́mọ ṣe mi dídìrín máa pe Jamiu ní ustaz tó ní quality ustaz la tó bá ka Suratul Fatiha kò lè dá ka ní kò lè dá Suratul Fatiha kà ó ẹ̀ṣẹ̀ kọ́ ní ó ẹ̀ṣẹ̀ gbà tí mo fẹ́ bù pa nígbà kan ló ẹ̀ṣẹ̀ wà lọ kọ́ Suratul Fatiha wọ́n ṣe ń kà kọ́lọ́mọṣẹ́ ṣàlùwà mo ń lọ kírun jàre ọlọ́mọṣẹ́ ṣe ní ìrọ̀rùn ọlọ́mọṣẹ́ ìyọ́nú sí wa gbogbo àdúrà tí gbogbo wa ń tọrọ àti gbogbo ẹ̀yin tẹ́ ní kábàá yín bẹ Ọlọ́run ọlọ́mọṣẹ́ gbàdúrà yín gbogbo ń tẹ́ ń fẹ́ kọ́lọ́mọ bá ṣe fún yín èyí tẹ́ ń fẹ́ kọ́lọ́mọ fi ṣàdánwò ọ̀làlá haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim ìyọ́nú ayérayé kọ́lọ́njọ́ máṣẹ́ jọ máa bá gbogbo wa ìbínú Ọlọ́run kọ́lọ́njọ́ máṣẹ́ gbèjìnà sí gbogbo wa gbogbo àwọn tó ń ṣàbòsí inú ẹ̀sìn tó ń fẹ́ da ẹ̀sìn rú kọ́lọ́njọ́ máṣẹ́ àbá wa mú wọn ọlọ́njọ́ máṣẹ́ àbá wa mú wọn máṣẹ́ àbá wa mú wọn ọ̀làlá haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim gbogbo ẹ̀yin àfáà tẹ́ dúró pé ìsìlámù òdodo ló máa dúró torí pé ní ilẹ̀ Yorùbá àìṣẹ̀ fẹ́ establish ìsìlámù original ṣẹ̀ṣẹ̀ ń establish báyìí ni original ìsìlámù ṣẹ̀ṣẹ̀ ń dúró ni ìsìlámù táwọn ṣe wá dámọ̀ táwọn ti fáírọ́ọ̀sì bọ̀ tó ti fáírọ́ọ̀sì bọ̀ tó gbé fáírọ́ọ̀sì wọlé àtàwọn bí irú wọn bẹ́ẹ̀ ìyẹn là ń ṣe tẹ́tẹ̀lẹ̀ gbọ́ nísìn ojú ti clear àwọn èèyàn ti ródòdó bá pa original lélẹ̀ ìrọ̀rẹ̀ ẹlẹ́bọ̀rẹ̀ original Islam rẹ̀ àwọn ẹlẹ́bọ̀rẹ̀ ìfọ̀ ẹni tí ò tí máa kírun ti mọ̀ pé àwọn onísúnà ló wà lórí òdodo ẹni tí ò tí máa kírun ti mọ̀ pé àwọn àfọ onísúnà gangan lọ right àwọn eléyìí ẹlẹ́bọ ni wọn inú mi wá dùn pé mo dẹ̀ make effort yìí Ọlọ́run ọba lò mí ní rin iṣẹ́ kínkínní bí mo ṣe kékeré tó yìí láti lè jẹ́ kí a mọ̀ pé àwọn àfọ onísúnà rẹ̀ àwọn àfọ ẹlẹ́bọ rẹ̀ alhamdulilayi mo dúpẹ́ fọlọ́run bí ìtì ẹ̀ ṣiṣẹ́ mi mọ̀ ìtọ́lọ̀ ń lò mí sábàbí pé àfàwọn àfáà tó ń tẹ̀lé òdodo àfihàn àwọn àfẹ́ ẹlẹ́bọ àfihàn bí ìṣiṣẹ́ mi kankan mọ́ Ọlọ́run foríjì mi inú mi ti ẹ̀ dùn pé Ọlọ́run ọba ti ẹ̀ lò mí fún sábàbí oríire yẹn alihamudulilayi àwa dá àwọn àfẹ́ ẹlẹ́bọ mọ̀ àwa dá àwọn àfẹ́ onírọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ onírọ́ àdá wọn mọ̀ àwa dá àwọn àfẹ́ tó ń tẹ̀lé Ọlọ́run sọ pé ànábì sọ pé àwa dá wọn mọ̀ anybody tí wàá mọ̀ pé sọ́nùsùnà ni ọ̀n sọ́nùsùnà àfáàsùnfin ni ẹlẹ́bọ lélẹ̀ kó sì lọ kọlọmọṣẹ́ ìṣàánú àwa ń lọ kírun o mo lọ kírun kọlọmọṣẹ́ ìṣàánú gbogbo wa ìyàwó ẹ̀yin bàbá wa àtúpàdé létà tọ́lọ́ba fẹ́ lálẹ́ yìí tọ́lọ́ba fẹ́ ọlọmọṣẹ́ ìṣàánú subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka